Tuarira ahara babaláwo lé ní bámúlé alágbálé o ẹwà lókùnkùn alágbàyèrè nítorí àtàyèrè ṣe wọ́n lẹ́mi nílé owó mọ sẹ́lẹ̀bùrú lẹ̀kẹ̀ adúbáfúnra ọ̀sàsà tí lọ rí ìdájà fún Òṣùpá tọ́ba wọn yọ ọmọ ẹ̀dá yọ ọ̀kan ṣoṣo Òṣùpá ó ti wọ́n lè ojúra wọ̀. ìrìn àjò láyé jẹ́ kádàrá wa òun jọra wọn ewé òdèdè rọ ewé gbọ́jọ́ lórí ewé rọ̀ní mariwo ọ̀pẹ ò bá ti dojú ọmọ àsìkò ló ń sọ̀rọ̀ dìgbàgbó kádàrá kó wá ṣàgbà ẹ̀dá ẹ̀ráyé ẹ̀báyé o kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé ṣẹ̀ráyé ìlà máa ń wáyé kádàrá ni kìlà dáyé bá kádàrá ni ó ṣe yẹ ó ṣe dọ́gbọ́n sí kádàrá wa ó ṣe dọ́gbọ́n sí kó má jọra wọn kó má jọra wọn àṣìbí lọ́rọ̀ ìyóbójú kádẹ́jú sílẹ̀ kálẹ̀ rí mú ire ajé o àṣìbí láyé tàǹgbé ọlọ́run ló lè wá ó ṣe dọ́gbọ́n sí kó má jọra wọn kó má jọra wọn. ìyẹn ò gbọ́rọ̀ eléyìí o kí lẹ sọ tán ẹ kó máa yé mi ayé ò mọ gbọ́dọ̀ bá wa gbọ́ mi máa rí wó eléyìí rí mi rò pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ rí tó bá ti ṣẹlẹ̀ mi rò pé ìlú wa ló ti máa ṣẹlẹ̀ bóyá àwọn òyìnbó ẹ mọ̀ pé oríṣiríṣi àṣà ló kàn wọ́n mu kémi àti kìíní burúkú aláwọ̀n lílọ́ bí àwọn ìjọ ṣègbè kíní rádaràdà tó dàbí òjò àárọ̀ tó ṣú kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tí ó dẹ̀ ní padà rọ̀ kémi àtẹjọ́ máa pín ọkọ fẹ́ ká máa jọ ṣorogún kóun máa wà nínú yàrá ní Monday kémi náà sọ pé èmi lòun kàn ní Tuesday kó máa pọ ọkọ mi ní òní kan kí tó máa jábọ́ kò yí mi ilé imagine pé ó kìsì ọkọ mi tán ìyẹn náà wá dé wá ní bébì. ẹ máa gbà mí lọ́wọ́ ọkàn ìdè. àǹtí alákọ̀rọ̀bátic dance tí skin ẹ bá kàn mí ní skin mo máa gbá orí ẹ̀ ṣá kí ló ṣe é kí ló ṣe lè. kò ìdè kí ló dé wọ́n bó ṣe yọwọ́ kejì ẹ bí ẹni pé ọlọ́run ti ẹ̀kọ́ ló ṣẹ̀dá ẹ̀ kí ni bẹ́ẹ̀ ṣé o rí èmi ò mọ bó ṣe fẹ́ ṣe o báyìí ní sì ṣe nǹkan mi kò lè yí padà o mo ti pinnu lọ́kàn ara mi tipẹ́tipẹ́ pé bí táyé ló bá kọ́kọ́ mọ́kọ wá ọkọ tí wọ́n kàn ìdí ò fẹ́ náà nù nígbà lóun sì ṣe tó ṣe pé wọ́n kàn ìdí òun ló kọ́kọ́ fẹ́ mọ́kọ dé kò sí wàhálà kẹjọ kọ́ mọ lùbọ́ kẹ́yìn méjèèjì kẹjọ dàpọ̀ kó rówó bọ́ kó má sí wàhálà kankan kó máa pé tọ̀ káyọ̀dé lọ́kọ táyé o òun náà lọ́kọ kàn ìdí o kí ni èmi ìyá yín náà mọ̀ọ́dún bí n bá ti ń kẹ́ àkọ́bí ní kí n tún máa kẹ́ àkọ́bí lọ́hùn kí nù ní mọ̀ọ́dún kí n lè máa ṣàdúrà fún yín bẹ́ẹ̀ mo sọ. ètò kọ́kọ́ wo gbé àti táyé bá ọkọ ọmọkọ wálé àjọfẹ́ kí ni burúkú ejò síbí ìfẹ́ mu wálé bí òṣàjì tán náà wò láìtì wọ́n jọ dàbí wèrè pa. Ọlọ́run Olúwa fún mi lẹ́mìí sùúrù délẹ̀ fún mi lẹ́mìí sùúrù délẹ̀ táyé jẹ́ ń bí ẹ ọ̀rọ̀ tó tẹ sọ ẹ̀ o gbọ́ sórí kí ó lè wọ́ọ̀kì ṣé ìwọ náà máa láì kẹ̀kẹ́ mi àti kájọ fún kọ̀ọ̀kan ni. kí ló burú ń bẹ̀. mo fara mọ́ kájọ ayé ẹ̀ ti bá. wọ́n má ṣọmọ léṣe tó máa wà kó ìwọ náà fẹ́ máa jẹ ẹ̀kọ́ tágbàlagbà ń jẹ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ náà fẹ́ máa yáta ìwọ kọ́ máa gba pátá di ẹ̀ ìdí olórí burúkú onídìí rírùn ìwọ wèrè tẹ́pọ̀ má tó òkè ṣọ́ọ̀dì gbogbo bẹ́ẹ̀ ló ń gbà yìí wọ́n kí ní kan burúkú lẹ́yìn mi mo ń tẹ́ láti calm mo fẹ́ calm down dáadáa tí bíbélì mo lò ó ní pé bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ̀ kí ọjọ́ ẹ̀ kó lè pẹ́ lórí ilẹ̀ ayé nǹkan tí mo lè ṣe fún mi ṣọ́ra rẹ̀ ọmọ mi ò ní ṣe o kí ló fẹ́ ṣe. mo mọ nǹkan tí mo lè ṣe mo mọ̀. kò sí tí dáúdà rí ó dà ní irú tí ń bẹ ńlẹ̀ yìí. èmi kẹ́yìn. bẹ́ẹ̀ mo sọ fún ọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. èmi. bó ṣe gbanú bọ́lọ́hún ṣe kádàrá rẹ̀ nítorí bó ṣe tó kun àyà mi wá nù yóò sì dá fún yín pọ̀ ibi ò ní bá yín ẹ̀ ní ṣọ́kú àbúrò ò ní tọ́ sí yín ẹni ẹ bá ní ẹkú ní ògbà kú yín kú. bẹ́ẹ̀ ni
àbí kí n gba ìtì ẹ̀. ìlú fọwọ́ kan wò. pẹ̀lú wíìgì ṣàìṣà ladies ibùjókòó yín ló ṣe kókó yìí. Ibùjókòó ẹni méjèèjì ṣe kókó sí mi yóò sì dáa fún yín kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ báyìí kẹ́ ẹ tọ́jú ọkọ yín ó gbà pé òun níyàwó. èmi mọ̀ pé mi ìṣílẹ̀ ayé wa o ọ̀nà tí mo gbà jáde òun ló jẹ́ problem. Kó ti jẹ́ pé kí n tara surrogate mother gan jáde gan ṣé kò ní pè mí. Kò lè pè ẹ́. lọ́nà o. Torí ò lè ṣoríire ń bẹ̀ ọ̀dọ̀ mi ló ti lè ṣoríire. Ìtí mo dẹ̀ mú jáde báyìí ṣórí tí n bá fẹnu gíóbì fún ẹ ó lè má jẹ àmọ́ tí n bá bẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá Kọ́hìndé gbà tí ò ní jábọ́ lẹ́nu ilé òṣì tó fẹ́ tọkọ títọ́ ń jábọ́ lẹ́nu ẹ̀. bá a jẹ́ kí ṣe á máa jóná ìrìlù. Fẹ́mi kò tiẹ̀ kàn mí èmi lọ sọ́dọ̀ K mo mọ̀ pé prank mi ni tó bá fi máa dé kẹ́ ti change gbogbo topic. Ta ni ó change topic ṣé ní bó ṣe ń lọ́dọ̀ K òun náà tẹ̀lé ọ. ìgbà tí ó fẹ́ kú. Kọ́hìndé kí ló ló lọ mọ́ ó yá tẹ̀lé ọ̀gá lọ́wọ́ tèmi lọ tẹ̀lé kálẹ̀ tí ó jọ sí àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ni tẹ̀lé tó bá sún kó o sún tó bá sọ kúkú ìwọ náà kún kúkú ó gbà fún yín. ṣe ń ráyé ṣe wo bí ọ̀rọ̀ báyọ̀ ṣe ń ráyé ṣe wo bí ọ̀rọ̀ báyọ̀. Ké abóòtí ẹ máa gbó ṣọ̀rọ̀ tó ń bá mi sọ nínú ilé ọkùnrin yẹn ní ẹ̀yin náà máa gbà mí ṣé ẹ lè bínú pé mo bínú kúrò nílé ni. Ìkọ́ tó bá mi sọ mi ò gbọ́ rí mi ò tiẹ̀ kárí ó tiẹ̀ ó strange sí mi. Kí calm down. O ní believe pé mọ́mì mi wọ́n pè mí jókòó wọ́n wá sọ fún mi wípé ọkọ tí n bá máa fẹ́ náà ni Táíwò máa fẹ́ wípé mi àti Táíwò àjọ máa fẹ́ papọ̀ ni. Tí mo ṣe yarí nìyẹn pé wípé ṣé ń wá èmi ni bí mo ṣe bínú kúrò nílé nìyẹn mo bá bèrè lọ́wọ́ dìdìrín dàdá ń dídí adatọ́ òṣì òpònú ọmọ yẹn pé o gbọ́ oríwọ́ náà rí pé nǹkan tí mọ́mì ń sọ kò nọ́mà ló bá níyẹn òun ò lè wéètì kóun máa ṣàbíamọ mo á dùn mo á wò báyìí pé báwo ni Táyé ṣe fẹ́ rí ní abẹ́ tí mo ṣe bínú sọ fún mọ́mì pé mo lọ sọ́dọ̀ K pé by the time tí máa fi máa dé prank mi yẹn kó ti calm down lára wọn ló bá ní pé kó tẹ̀lé mi lòun náà bá sọ pé òun máa tẹ̀lé mi mo ní ikú máa pa mọ́mì mi tí wá sọ wọ́n ní tẹ́ àwa méjèèjì àbáṣọ́ra wípé o máa fẹ́ àwọn ṣe ìyàwó kẹta mi máa gbọ́ rí. Yí ga jù. Yẹmi. Anyways, my dear, mọ́mì náà ò mí ìnà ẹ̀bẹ̀. Bàtí wọn náà máa parí ọ̀rọ̀ yẹn, o ní prank ni. Wàhálà ẹ̀wọ̀n mi ni. Because àwọn nǹkan kan wà tí ò possible. Ilé fẹ́yàwó méjì. K ọ̀rọ̀ ẹja tán fojú mi wo ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ṣe rí kọ́ máa jẹ́ pé bóyá àbí wọ́n ní òrùlé kan tí wọ́n máa ṣe èyí ni màmá fi pèsè tí wọ́n pè é ní. Ọkùnrin mi àlóró òdìlé kankan kò sí kankan lè wà mi ìmọ̀ nǹkan tí mọ́mì kan fi tọkọ̀ fi pa àwọn fẹ́ họ́ tí ń ṣá. K tó bá fi wá jẹ́ bẹ́ẹ̀ láti lè má dá wàhálà lẹ̀ èmi àti ẹ̀yà tí ń jọ ń bára rìn kì í máa ṣe ọdún yìí kì í ṣe ọdún tó lọ ọ̀nà ti jí a sì mọ́nà ara wa mọ̀ ara wa bọ́rọ̀ bá wá rí báyìí láti lè má dá wàhálà alẹ̀ láàrin mọ̀lẹ́bí ó rí pé ìfẹ́ tí ìyá Táyé ní sí Kàndé ni wọ́n gbé sára wọn ọmọ pé àwọn obìnrin níta bá fẹ́ fẹ́ wọn wọ́n máa pẹ́ ẹ fẹ́ mi mọ́ ni ìfẹ́ tí wọ́n ní sí ni bí ọ̀rọ̀ wá dídì ó ti foge méjì báyìí o ẹni ó sì foge méjì ọ̀rọ̀ ẹgbà ta káàkà ni ènìyàn ò fi ní sí wàhálà láàrin ìyá Táyé àti Kàndé àti òbí ẹ̀. Kò yé mi pé kó fẹ́ Táíwò lè mi pé kó fẹ́ yàwó mi ọmọ yẹn kí n bá ń jà fi ẹ̀mẹ́ ẹ̀dẹ̀ stop ẹ̀ ẹ má provoke mi o. Bébí kò rí bẹ́ẹ̀ nǹkan tó ń tà láti sọ fún mi ni pé Káyọ̀dé tó bá kọwájú sí ẹ̀ kó ta tó bá kẹ̀yìn sí ẹ̀ kó ta tó bá kèmí nìkan ó yẹ kí n lè tẹ́wọ́ ara rẹ̀ pa. pé kò fẹ́ second wife. no èmi fúnra mi ò lè fẹ́ yàwó méjì so second wife or not second wife jẹ́ ká mú yẹn kúrò. I'm for you, baby. Yálọ. Where I want to mọ́tò. Come and sit down. Yẹmi, let's go. Kò sí wàhálà. Yálọ tẹ́mi ti ń rò pẹ̀lú rẹ̀. Àní kẹ́ máa lọ jẹ́bìjì olórin. Àwọn àkútà yẹn lónìí kí gbogbo yín o. Àbíkú mi wọ́n ra ṣẹ̀kẹ̀. Yẹmi, ẹ máa forí àwọn obìnrin fa ẹja o. Fílẹ̀ o. Èèyàn kẹ́ máa lo ṣẹ̀kẹ̀rẹ̀ fún ọ ní. Ṣì. Ìjìnlẹ̀ lónìí kí gbogbo yín o. Èèyàn kàn gbájọ́ ni. Kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé ìlà bá ń wáyé kádàrá ni ìlà gbáyé bá kádàrá ni ó ṣe yẹ o.
dandan ni kó fẹ́ Kẹ́hìndé ẹni tí ò bá ti fẹ́ Kẹ́hìndé dandan ni kó fẹ́ Táyé ní tí mo ti fẹ́ nù tó ò bá ti lè bá mi fẹ́ kì í ṣe dandan ó ṣeé ṣe fún ọ̀pọ̀ òkè rajà. bẹ́ẹ̀ ni ní kíni bí mo ṣe fẹ́ nu báyìí ní sì ṣe nǹkan mi ni kò yí padà. mẹ́mi kì í tiẹ̀ ṣe pé ẹ fẹ́ máa embarrass mi privately ẹ ti tún ṣe ní public fíẹ́ǹsì mi òun ni ẹ tún sọ gbogbo eléyìí ló jẹ mẹ́mi. fíẹ́ǹsì ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ni ọgbọ́n wèrè dídìrín. láyé ẹ má fi pé ọmọ dídìrín fún mi mọ́. ọgbọ́n wọn ní fẹ́ǹsì àwọn méjèèjì ni. Kẹ́hìndé níwájú mi náà. ṣé ìwọ lè sọ̀rọ̀ kó sọ pé kí mọ́mì mi stop ẹ ni àbí wèrè ayé ẹ̀fẹ́ ọjọ́ kan tí lọ ti fẹ́ bá ṣọ̀fọ̀ ni. jẹ́ kó rí ẹ pé o. àwọn olórí burúkú ò ní jẹ́ kó lè sọ̀rọ̀. jọ nígbà tí wọ́n ń ṣe léyìí fún mi kí ló fẹ́ kí Káyọ̀dé máa fojú mi rí o nígbà tó lè pọ́n mi lé. ìfẹ́ mi má bínú jọ mi ò ń ṣọmọ burúkú o wọ́n kọ́ mi mo gbẹ̀kọ́ frustration. wo Káyọ̀dé nǹkan tí mo fẹ́ ni mo ti sọ ṣé o wá rí kì í ṣe dandan tó o bá ti mọ̀ pé kò wúlò fún ẹ kò ó kè rajà. ẹ rọkọ èmi ò bímọ rádaràdà ọkùnrin yín ṣù yín níran ìran. ọmọ òfò tẹbí tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kan. ó yóò máa rọkọ. ṣebí mi nìkan ló lú ọmọ tẹbí nulẹ̀. ìwọ àti ta ni níbo o mọ̀ pé fáìn jù ẹ lọ o mọ̀ o wo ọmọ ṣe dáa tó. ẹ wo fine boy yìí. kí ló ṣe. mi understand ẹ wo. sórí ayé dìdàkudà ni ọmọ tó bá rí báyìí ìyàwó méjì mẹ́ta ò pọ̀ jù fún un. Ogbó Káyọ̀dé ó wà polygamous in nature. ní kí ni. mọ́mì mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. má bínú ọmọ Yorùbá lèmi náà ọ̀rọ̀ yín dẹ̀ ti yé mi yékéyéké bọ́ ẹ má bínú o mo máa ń láti padà wá fún yín lésì. kò sí kankan wọn ṣe test. ó ṣe ọkọ mi tí ẹ ò dẹ̀ ní bàjẹ́ ọ̀rọ̀ ò ní dojúrú. Ìjìrẹ́ èmi fẹ́ máa lọ màá bá mọ́mí sọ̀rọ̀ màá sọ táìmù tí n bá máa padà wá síbi. ìṣèwọ mo mọ̀ pé sí ire ni màá gbọ́ tó bá dẹ̀ ti ṣe pé òkú kàn sọ fún mi látòrí fóònù márùn lẹ̀ padà wá bíbí tí ń wù kó mọ. kí ni ọmọ dáadáa Káyọ̀dé kò ní kọ̀rọ̀ ẹnu mẹ́ pẹ̀lẹ́ o ṣe ọkọ mi tí ẹ ò ní burú ọ̀rọ̀ ẹ á dayọ̀ ò ní dìdàkudà ò ní pàdé ibi lọ́nà wàá délé báre wo àwọn mẹ́ta gan ló fẹ́ pọ̀. fẹ́ràn ẹ̀jẹ̀ ẹ̀dà kí ni gan ẹ̀dẹ̀ fẹ́ máa provoke anger mi fẹ́ kí n máa ṣe bí ẹni tí ò lẹ́kọ̀ọ́ níwájú àwọn àfẹ́sọ́nà mi. ṣé a fún ẹ lọ́rùn nítorí ìtọ́lọ́run ta ló bí wèrè a ṣe pa ọmọ ìyá wèrè nìwọ náà. òkè ó dà pé ẹ adopt mi ni. èmi ni mo finú mi bí ẹ ojú ara mi ló gbà jáde bẹ́ẹ̀ ni o ò fẹ́ gba kádàrá ni kọ́lọ́ má jẹ́ o gbà kodoro. àǹtí Dídìrín níbo ló ti rí. wà á máa jó láìrí lù ní ewé ijó mi ò ní ìsinmi ò ní ìsinmi mo ń ṣe máa jó kú. Ọlọ́run ní jẹ́ mi fojú sí fún ọmọ. kò tiẹ̀ sí problem. kádàrá wa ò ṣe é dọ́gbọ́n sí kó má jọra wọn àṣìbí lọ́rọ̀ ìyóbójú kádẹ́jú sílẹ̀ kálẹ̀ mímú ire ajé o. mo ṣe rí i pé wèrè wà lórí ẹ̀ ni wọ́n bá mi ṣí ẹ ni bí mo ṣe dàbí ẹlẹ́dẹ̀ ṣé lọ́wọ́ náà ṣépè fún ẹ pé gbogbo tí bá fẹ́ lọ ni kó máa tẹ̀lé mi ni tí bá dá ìgbàjúbú ẹ̀ mo rò pé ó ṣí èrè ṣé wọ́n kàn pa fún ẹ ni ṣé wọ́n ní gbogbo nǹkan tí bá ti ṣe ni kí wọ́n náà máa ṣe ni mo ń jáde òde ń jó tẹ̀lé mi láì ṣòjò pa gógó nítorí Ọlọ́run àbí kí ni gbogbo ilé nítorí Ọlọ́run òde ṣàánú mi kò dẹ̀yìn lẹ́yìn mi èwo ni wèrè gan mi ò ṣe bẹjọ aláǹkó lórí burúkú o àti bá fẹ́ ṣe aláǹkó ṣe mí náà ṣe àwọn bàbá dàtọ̀ ṣé òun tó fẹ́ gbá àgọ́gbá o. kí ló ṣẹlẹ̀ ọkọ mi. kí ló ṣẹlẹ̀ báwo kí ló ṣẹlẹ̀ gangan. ìwọ náà wò èmi àti Dìdìrín jọ ṣàǹkó àwọn náà ni Dìdìrín àti Táyé bí òkè àkàrà tó gbé wa mi ìmọ̀gbà tí mọ́mí mi lọ tó lọ rán ru style tèmi náà rán tó lọ rán fún ó wá dẹ̀ sọ pé orí burúkú kan àwọn máa jọ jáde kí n sọ fọ́kọ wa pé kọ́kọ́ wa ra pizza fún òun ẹ máa gbọ́ wèrè ẹ wá wọn wèrè àwọn òun ló fẹ́ fi jẹ pizza. Kẹ́ni kí ló wrong nínú kẹ́yìn méjì jọ wọ nǹkan kan náà. Táíwò ẹni náà wáyé tó ṣe máa pè ní Dídìrín má gbàgbé pé ọkọ ni mo jẹ́ fẹ́yìn méjèèjì o ṣé you understand nígbà tí wọ́n bá ń hùwà báyìí kí ló fẹ́ kémi máa wù níwà sí i ṣé bá ẹ̀jẹ̀ kan náà jọ ní yín náà kò sí nǹkan tó wrong ṣé bó fẹ́ ká jọ jáde ni. a
jáde ni o, àjọ lọ. Yeah, no problem. Àjọ jáde, àjọ ṣeré lọ, ṣùgbọ́n. Yẹn ńkọ́? Àjọ lọ ni. Ó yá ìjà lọ. Sí nǹkan tó rán òkú tó. Maybe let's go. Orí burúkú ayé ti bàjẹ́. Èwo ló ṣì gan náà kí ni? Èwo ní kájọ máa lọ? Ṣé o fẹ́ kó máa ń bára? Ó dáa jẹ́ kí n lọ pààrọ̀ aṣọ ń gbà yẹn. Mi ìfẹ́ kọ́ mọ̀ pé mi àti ẹ̀ family. Nígbà tó bá ń ṣe báyìí, èmi tí mo jẹ́ ọkọ fún ẹ̀yin méjèèjì, báwo ló ṣe fẹ́ kí n wùwà láàrin? Ẹ kò sí problem. Okay. That means pé dìdìrín yìí gangan ló like tẹ̀tẹ̀lẹ̀ wá fi mí wọlé. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́. Má pe ní dídìrín mọ́. Ṣọmọ, èmi ò fẹ́ lose wọ. Mọ́mí ń jẹ́ kó yé mi pé tí mi ò bá ti fẹ́, mi ò ní fẹ́. Ṣé o fẹ́ kí ọ̀rọ̀ ìyàwó wa kó wọ́ọ̀kì ni? Ọgbọ́n wo ni wọ́n fẹ́ kémi dá sí ńgbà yẹn sìn? Ṣé kí n má fẹ́ yín méjèèjì ni? Káyọ̀dé, o ní ẹ̀fọ́ntì láti bírèkì àti. Kò sí nǹkan tó jọ. Okay. Ege ajẹ́ máa jáde. Ọmọ méjì tàbí lọ́jọ́ kan lóòótọ́ kádàrá ò papọ̀. Ìfẹ́ tó yẹ kó ń bẹ láàrin wọn. Ohun kan kó má lè yà wọ́n. Ṣé ń ráyé ṣẹ́wó bí ọ̀rọ̀ báyọ̀? Ṣé ń ráyé ṣẹ́wó bí ọ̀rọ̀ báyọ̀? Ayé ṣòro, ènìyàn ní ká o. Ayé lúgọ o, ènìyàn ní ká o. Ènìyàn ní ká o. Ìlà bá ń wáyé kádàrá ni, kìlà dáyé bá kádàrá ni. Kò ṣe yẹ o, kò ṣe dọ́gbọ́n sí i. Kádàrá wa ò ṣe dọ́gbọ́n sí i. Kò má jọra wọn, kò má jọra wọn. Àṣìbí lọ́rọ̀ ìyókùjú. Kádẹ́jú sílẹ̀ kálẹ̀ bí mú. Ire ajé o. Táyé, ṣó o gbádùn náà? Kí ni gọ́ọ̀tì tó ní ta ló fún ẹ lọ́pọlọ? Báwo ló ṣe rò ó? Tó fi fíìpọ̀ yẹ kó ju aṣọ mi níná? Ayé ń ṣí ẹ ni. Ìwọ kíní kan burúkú ìdìdìrín datọ́ dàda ń di dídatọ́ tọ́tọ́ ń tọ́ ẹwọ àwọn bí àwọn èjò ṣègbè. Wàá máa ṣe bí ẹni pé òmò kan tó ń ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìbẹ̀bí wọn yẹ kọ́, ìbẹ̀bí wọn fún wọn kọ́, kí o bá ṣe sí i, kí o bá ṣe sí i. Mo lè pa ẹ́, mo lè bà tiẹ̀ jẹ́. Láì ṣe pé òórí lù gbogbo ṣe ń jó lórí ìnàró ayé ẹ̀ ti bàjẹ́. Ó wá bó ṣe máa lọ pokùn tó máa fi rìn àti mẹ́rin lọ́rùn sílẹ̀. Ó tún ń jó mi láṣọ. Èmi ló sọ pé kí ni mo fẹ́ ṣe. Kí mo báyìí kí kókó gbọ́ kí kókó fún ẹ ní ìgbàjú. Kẹ́hìndé, ó sì bẹ̀rù Ọlọ́run, kí ló dé? Mi bọ́mọ ìyá rẹ ni. Kí ló tó máa ń ṣe báyìí fún kejì ẹ? Ṣé bóun ṣáájú ni ìwọ tẹ̀lé? Wọ́n wá máa pè lóríṣiríṣi orúkọ. Kí ló ṣe fún ẹ? Táyé jó mi láṣọ. Ó jó mi láṣọ. Aṣọ títí ẹ, ó wá fi iná sí. Táíwò, kí ló mú yó? Kí ló ṣe é tó sun aṣọ ẹ̀? Bẹ́ẹ̀ mi, náà ní Káyọ̀dé, ó wà fọ́ fún un, ó wà fún Kẹ́hìndé, kò wá fẹ́ mi. Mo ti lọ fún náà, lọ fún náà. Táíwò, ó ṣe dáadáa o, pínrín ò ṣe dáadáa. Torí wípé Káyọ̀dé raṣọ fún kejì ẹ, kò tí ì ra tiẹ̀, ṣó sọ wípé kò ní rà fún ẹni. Àti pé Kẹ́hìndé, kí ló dé Kẹ́hìndé? Tí Káyọ̀dé raṣọ fún wọn náà, tí ò ra tiẹ̀. Mo ní kó ló fi kalẹ̀! Fi kalẹ̀! Ẹ mọ̀ gbọ́! Kẹ́hìndé, ṣé o ti gbọ́ ohun tèmi fẹ́ sọ mi? Ṣé wọ́n pa mí nítorí Ọlọ́run? Ọmọ náà mọ pò tó wà. Ìjírè ilé àkí. A máa ṣe bí ẹni pé òun gọ̀, ṣùgbọ́n ó lè ju aṣọ mi torí pé Káyọ̀dé raṣọ fún mi kò raṣọ fún òun. Ó yà bẹ̀ wípé kó mọ́ bínú. Ẹ tó jọ bí. Kẹ́hìndé ò sì bẹ̀rù Ọlọ́run. Wo ní tí wọn náà ṣe ò dá, ó yá jókòó. Wọ́n mọ̀ lágídí mọ́. Wo agídí wọn ò lè pín ọ o. Kí ni? Ṣé o lè dààmú ni? Ṣé o lè egun tó? Tó máa yarí nǹkan tó ṣe ò dá o. Ṣé bí wàá fẹjọ́ sùn èmi ni?
pétọ̀ Káyọ̀dé ó raṣọ fún kó ra tiẹ̀ màá sì pàṣẹ fún Káyọ̀dé kó lọ ra titi ẹ náà wá ó wá mú ó dáná sí i ó mọ̀ pé wà burúkú ni ìwà apani ìwà apani wọ́n yàpá kíni ó mọ̀ bá mi lo agídí ìwọ́jọ́ gbọ́ mú ní pín nígbà tí bá ń nà ó ríro wò ó wẹnu ṣé ò lè dá mú. Ó lọ bá kí ni? Ọba ló dá. Àsìkò ló sọ ní gbàgbó. Kádàrá kó àṣà àgbà ẹ̀dá ẹ̀ráyé ẹ̀ráyé o. Kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé. Kò tí ì mú gẹ́ẹ̀ kó ti da tọ́ 1 million síbẹ̀. Títí o bá fẹ́ bàjẹ́ má fi ẹsẹ̀ gbolẹ̀ kó o tó fẹ́ ẹsẹ̀ súnlẹ̀ o. Ṣé nítorí ìjẹkújẹ tó fẹ́ máa jẹ náà ló ṣe máa tẹ̀lé mi wá bí? Àbí bẹ́ẹ̀ kọ́? Aláìlójútì. Mo lè dàgbà jù bú ẹ̀. Mo lè fún ẹ nígbà tí. Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ló ṣe fún ẹ? Mo ń bá wí ni. Wọ́n tó ṣe máa bá kejì ẹ wípé ó ń mu nǹkan bíi idiot. Wo bó ṣe mu drink kí ló tó ń fẹsẹ̀ halẹ̀. Kẹ́ni filẹ̀. Kí ló tó ń fẹsẹ̀ halẹ̀ bí ewúrẹ́. Kẹ́ni gbogbo àwọn nǹkan tó ń sọ sí kejì ẹ yìí ò dáa o. Ọmọ méjì lẹ́yìn méjèèjì kò dáa o. Ṣé bí kejì ẹ ni? Kejì ta ni? Tó bá jẹ́ kejì mi ó máa nọ́mà. Ilé òun ṣe kejì mi. Ó fẹ́ sọ̀rọ̀. Kí á kàn pẹ̀lú kẹ̀mí kéèké. Àbí kí n fún ẹ ní fàyà ni. Má nà ọmọ náà, mi láì bó ṣe ń nà yìí. Bóyá kò nà mí fún. Torí bá ṣe ń jẹ lọ́wọ́ báyìí ló ń bọ̀ òrùka. You know what? Yeah, did it. Did you know? Ilé wa jókòó bí. Jókòó bí. It's all right. Dájú tó dé. Ìyá mo gbọ́. Kí n máa ké. Owó ṣàkwárí apá chicken. Chicken báwo? Kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ jọ̀wọ́ ẹ̀ apá ẹ̀. Kẹ́ni, kí ló fẹ́ gbà nínú kò ní Táíwò lára? Kí ló fẹ́ gbà gangan? Mo ní pé kò yé fẹsẹ̀. What is it? Ọmọdé yìí wọ́n ta iná. Ọmọdé yìí bàjẹ́ ni. Ọmọdé yìí bàjẹ́. Ilẹ̀. Kí ni? Má stress mi o, kí ló dé gan? Kí n má stress ẹ̀ torí Táíwò ló ṣe ń pariwo lórí burúkú. Ṣé kí n má pariwo mọ́ ẹni? Ṣé fẹ́ bí ẹni? Níbo ló ń bọ̀? Ìbẹ́. Ó fẹ́ jókòó tì mí lóyá, súnmọ́ bí. Àwọn bàbá fẹ́ jókòó. Okay, fẹ́ balance question. Lóyá súnsàn. Ikú ló ń fi ṣeré yìí, kì í ṣàrùn. Ọláyé sún. Kí ló ń ṣe ẹ́? Fílẹ̀ jókòó. Ó bó ṣe ràn fọ́ńdù mi Káyọ̀dé. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Kẹ́ni, ṣorí inú ilé ta wà 4-bedroom flat ni tó dẹ̀ ní living room ya méjì. Darling, ṣorí inú ògbà láyé ògbà o. Tí wọ́n bá wà nínú yàrá tiẹ̀, òun náà wà nínú yàrá tiẹ̀, máa wà ní tèmi. Tàbá lálejò bí amọ́ mi wá kí wa, ayé wà fún wọn láti sùn. Tó bá wù mí kí n jarun pa ló ẹ lónìí, máa jarun pa. Tó bá wù mí kí n jarun pa ló Táíwò, máa jarun pa lò ó. Uncle, are you sick? Ṣé ẹ gbádùn? Mo ń bèrè ni mo gbádùn, I'm very much okay. Obviously you are not okay. Àwọn tó dàgbà tó mi nínú ilé yín ò wá okay. Gbogbo àwọn age mate ẹ family. Gbogbo àwọn age mate mi ní family ẹ̀ wọ́n gbádùn. Àwọn olórí burúkú làwọn tó dàgbà bíi tèmi nílé. Àwọn olórí burúkú làwọn ọkùnrin bíi tèmi yìí. Olúṣìí. Kí ló dé tára ń kàn ẹ́? Ara ò ṣe ní kan. Kí ló dé tára ń nìyẹn? Èwo ni túmọ̀ ilé wa? Àwọn kí ni ilé wa ni náà. ha instead of o? Ṣebí mọ̀ sí ẹ̀ nǹkan tó ń fẹ́ ni pé kí n má fi ẹ̀yin méjèèjì sílẹ̀. And mind you, ìyá yẹn ṣá ló bí ẹ̀. Òun ló dẹ̀ bí òun náà. Ó dẹ̀ jọ dẹ̀jẹ̀ sí yín lójú ni. Àbí ní tó bá fi mímì tí mo fi lè gbarú ẹ̀ mọ́ra. Ó yẹ kí wọ́n tí ẹjọ́ jẹ́ ìjẹ̀ kan náà kò lè bá o. À ń torí ọjà níta ló ń jà lẹ́kùnlé o. Mo ń gbìyànjú pé kí àwa mẹ́tẹ̀ẹ̀ta ká lè gbégbé sí ayé àlàáfíà. Mi ò fẹ́ lose ẹ rárá. Ìbọ̀wọ̀ fúnra rẹ̀ fẹ́ lera ẹ síta. Because òfin tí mọ́mì yín filẹ̀ ni pé tí n bá máa fẹ́ ẹ mo gbọ́dọ̀ fẹ́ ẹ.
So kí ni problem tó ní? Ìwọ ni problem. Èmi kọ́ ni problem. O lójú kòkòrò. Ìwọ ni o ní tẹ́lọ́rùn. Ọ̀bùnrin kọ̀ọ̀kan tìrọ̀ mo ní láti dọ́tọ̀ kan ti bó òun ẹjọ́ kọ́kọ́ tó kú ṣówẹ̀ ó lè ó wà polygamous in nature ó lè kí ló ṣe yín? Ó lè làwọn babaláwo. Ó lè làwọn yàrá ìpọ̀nrí kan gbá àwọn yàrá ìjà ẹ̀ ó lè ní wọn lójú kòkòrò. Mo ṣe obìnrin fẹ́. Èmi gan ṣìyàn. Kí ló dé tó máa lọ kó fi táwọn? Àṣìyàn dẹ̀ worst ju àṣìfẹ́ lọ. Kó máa lọ kó fi táwọn lẹ fún mi. Kó jọ pa èyí méjèèjì pa. Filẹ̀ máa lọ. Kàkẹ́ kókó má jẹ sísí máa fi ṣàwádà nù. Lẹ́nu ẹ̀. Kí lẹ fẹ́ sọ tẹ́ dàbí tépù tó kó kíní jẹ. Jẹ́ kó sọ̀rọ̀, ó yá mú gbọ́. Àmì. Wàá bí obìnrin àbíyè. Àmì Táíwò. Just relax, okay? Relax, Ààrẹ. Wàá wá fi ọwọ́ ẹ méjèèjì gbá àyà ẹ mú pé kíní àyà ẹ méjèèjì yìí. Wàá dẹ̀ fi ṣe kíní. Wàá fi ṣe kíní. Àfìgbọ́. Ara kò wá ṣàgbẹ̀dá ẹ̀ láyé. Kádàrá ò papọ̀ ṣẹ̀ráyé. Ìlà bá ń wáyé. Kádàrá ni kìlà dáyé bá. Kádàrá ni ó ṣe yẹ ó ṣe dọ́gbọ́n sí. Kádàrá wa ó ṣe dọ́gbọ́n sí. Kéèkì ni tiẹ̀ ń pè ọ́ kẹ́. Mo ní kéèkì ni pè ọ́ tó sì kó dìde rẹ̀ mi tó wá wọ̀ mí lẹ́jẹ̀ Káyọ̀dé. Kí ló tó ń fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún mi? Kí ló dé? Ṣé bójú ṣe rí tá a jọ fi jòbì nínú àwo ni? Ṣé bí mi àtẹ́jọ́ bẹ̀rẹ̀ gbèsè ayé wa rí? Èmi tó yẹ pé tí mo bá ṣe nǹkan kọ̀kọ̀ tó bá ti tẹ́ tí n bá ti sọ tẹnu mi tí n bá ti sọ fún ọkàn mi balẹ̀ kí ló tó ń fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún mi? Ibo la ti gbọ́ ibo ló ti ṣẹlẹ̀ rí tí ọmọ ìyá méjì tó wá rìn kankan wá ń tú láàsì àwọn ni kò fẹ́ tí wọ́n á ń ṣe ìbò ìyá táwọn kéékèèké sì ṣeré bọ́bà tí wàá fẹ́ bè tó fẹ́ bè tí ó yẹ ọ́ dẹ́kun ṣé eléyìí ọ̀dọ̀ yọ ṣé òun ló mú sí kẹta irú mi sì máa wá tí yóò máa dáná fún mi àwọn àgbẹ̀ má wọrí kì má wọrí bẹ́ẹ̀ náà lọ káṣọ sí mi lọ́wọ́ bí àlùbọ́sà ìléwé tó ní kálọ̀ tí ń lọ sí ìbò ìyá tí wọ́n ṣe yọ mọ́dé lára ọkọ̀ tó ń kọ́ ara ṣé kó ìpìlẹ̀ gbégbèsè ayé wọn ǹjẹ́ ọmọ ti sọ̀rọ̀ kan gbẹ̀ lóde ayé mi ní kí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọmọ àyẹ káró nọ́ọ̀sì tí ń ké ìyá ìhun ní àtàkùké ẹgbẹ̀dẹ̀ fẹ́ ìkejì àwọn òní ọ̀tún àkówá máa wọlé tí wọ́n fẹ́ kówá gan tí wọ́n mú yàrá kọ̀ọ̀kan àwọn àtàjẹ́ mọ̀lẹ́bí ọ̀tá náà ọ̀rọ̀ ni wọ́n dàbí àwàdà ń jẹ́nẹ̀ má sì sọ fún mi ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí wọ́n fẹ́ kó rọ́ọ̀sì kékeré sí wàhálà ìlànà àti solution. Yẹmi kí ló ń pè? Ó ń pariwo. Ìṣòro mi ò jáde máriwo ni. Bọ̀dá mi. Mo ń gbọ́rọ̀ yín lọ. Bọ̀dá kí ló ń pè? Oúnjẹ ń bá aṣọ lójú ọ̀rọ̀. Mo mọ̀ pọ́ìntì tí yín bó ṣe káyìn lára lè ṣe sọ yẹn. I know there's a reason for everything. Má sí ibo. Téèyàn bá aṣọ Yorùbá kò ní tètè yá gbọ́ bọ̀rọ̀. Ẹ wo ẹ̀gbọ́n ẹ̀yin ti sọ pọ́ìntì tí yín. Ọ̀dà. Bó ṣe ń ká mi lára ni mo ṣe ń sọ. Ọya máa wí. So reason tẹ wá fi gbérú ìgbésẹ̀ báyìí tẹ fi decide wípé ẹ̀yin tẹ̀yin o 1.5 níyàwó tẹ fẹ́ because we cannot call those kí la máa pè wọ́n 1.5 ẹyọkan àtààbọ̀ ni a lè pè wọ́n níyàwó méjì. Ìkan tẹnu ẹ̀ kí n má sọ̀rọ̀ tẹnu ẹ̀ wọ́ bíi klọ́ọ̀ṣì ọ̀kadà báyìí tẹ pè yẹn náà níyàwó tẹ wá decide wípé ókè o àwọn méjèèjì bọ́n ṣe sọ pé kẹ́ ẹ ṣe lẹ́yìn náà dẹ̀ fẹ́ ṣe kí ni reason? You should have your own point. Kí ni reason? Mo fẹ́ mọ̀. Ẹ̀gbọ́n mo fẹ́ mọ̀. Káyọ̀dé. Ọ̀rọ̀ yìí ò lè ṣe àbí. Ẹ ṣe fàájì. Sọ̀rọ̀ fàájì lélẹ̀. Àní kẹ́ ẹ sọ reason fún wa ẹni ká máa ṣe fàájì. Ó sọ mí di ti fún ọlọ́run ẹni mi. Láti òṣòro. Déyẹmí. Ọyìn. Mo fẹ́ kó mọ̀ wípé èmi pẹ̀lú ẹ̀ tí ń bá ọ̀rẹ́ wa bọ̀ ọjọ́ ti pẹ́. Náà ni wàá ń yà mí lẹ́nu bí sọ́sí àpàdé tó fẹ́ máa lájà ní òye mi. Màá dẹ̀ fẹ́ kó dẹjú kó lè rí mú. Ìdààmú ọ̀dẹ́jú náà tójú fẹ́ máa ilé ìyá rẹ̀ ni mo ní ń béèrè. Déyẹmí. Ṣé o mọ̀ pé ó nídìí ni? Ó ní reasons tó jẹ́ kí n máa ṣe nǹkan tí mò ń ṣe. Because Kenny tó ń wò yẹn I don't want to lose her. Kẹ́hìndé, àmọ́ ni. Torí pé mo love Kenny gan. Ṣó dẹ̀ mọ̀ tí mi ò bá fi sùúrù ṣe kí n lè achieve aim mi, màá lose àwọn ọmọ méjèèjì o. Ìlànà ẹ pé kókó méjì
kò sábẹ́. buy one get one free. kíní tó balẹ̀ kíní náà èèyàn gbọ́dọ̀ fi sùúrù pamọ́ kúrò pẹ̀lẹ́ ni. Káyọ̀dé sórí ẹtí o ti yé mi èmi ló yé ó yẹ kó mọ̀ pé mo síjú tí mo wá ti mọ̀ pé ayé ń ṣe ọ́. Táyọ̀ bá wá ṣe ọ ni wọ́n náà bó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bí ọ parí ẹ̀ sí ṣé bó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀pẹ́ ni gbogbo jẹ́ ń sọ kíníkan fún ọ má jẹ́ ń tán o wọ́n fẹ́ lù ọ ni wọ́n mọ̀ fẹ́ mú kádàrá ẹ̀ kún ọ papọ̀ kún wọ́n ayé bíríkìtì kún ọ sọnù kúkú kún wọ́n máa darí ẹ̀ ẹ̀dẹ́kùn gbà tí ìyá bá kó wá tí ọ̀dọ̀yọ́ kó wá àti tọ́jẹ́ ìyàwó náà tóun náà dàbí òkun tí gbogbo wọn wá kó wá yàn yín wọ́n à ń lọ gbà ó lò ní máa gbé wọn káàkiri wọ́n wá sọ di kọ̀mátìà àwọn ọkọ̀ tí wọ́n ń nẹ́gbòrò káàkiri ó rí ilé ayé ó sì ṣe gọ̀ǹgọ̀ kọ́ má bàa wá rí bẹ́ẹ̀ kì í ṣojú ayé mi èmi ò sọ bẹ́ẹ̀. ẹ ṣe fàájì ẹ ṣe fàájì. alọ́rọ̀ fàájì kọ́ lélé ẹ̀gbọ́n mi àní kẹ́ ẹ sọ orí sìn gbogbo ilé tẹ́ ẹ̀ sọ sìn tí ì sọ ìdí tẹ́ ẹ ṣí gbégbèsè ìfún mi o irọ́ o. Dẹ́mi mo ti ń fẹ́ àwọn méjèèjì. kí ni reason. mo ń bọ̀. ẹ fẹ́ 1.5. tẹ́ bá ṣe fàájì. èyí tẹ́nu ẹ̀ wọ́ bí báàfù tán fi ń gbé ọ̀rọ̀ yẹn. ẹ pè mí tàbí kẹ́ ẹ tilẹ̀. sọlá ti pọ̀ mi mísẹ́lì ìjókòó àwọn eré àbí ṣé bá ti máa ṣe fúnra wa ni. inú ilé ẹ náà ni. kò sí ti máa bí. ọ̀rọ̀ òsì lẹ́nu yín ẹ̀gbọ́n. ọ̀rọ̀ òsì lẹ́nu yín. kí ni. ṣé ẹ̀yin náà kọ́ lẹ dá gbogbo ẹ̀ lẹ̀ ṣé bí bẹ́ẹ̀ ṣe fìlà bíi pò dìde rìn tẹ̀lé wọn lọ́jọ́ kìíní àná rè tí láìkẹ́ ẹ̀yin rí bíi gbòǹgbò làpálàpá tẹ́ ẹ ti pa ṣe ti bí ọwọ́ pọ́npọ́n tẹ́ ẹ sọ pé ẹ̀yin kan o ẹ tẹ̀lé wọn lọ mọ àwọn ìyàwó wọn o igbá kan àwo kan tó bá jẹ́ pé ìgbà tẹ́yìn ti tẹ̀lé wọn lọ lẹ ti ń yá wọn ní brain tó tóbi wípé ọ̀rẹ́ mi o yín tó fẹ́ ṣe yìí o ó kù díẹ̀ káàtó oore tẹ́ ṣe mọ́ bíi blọ́ọ̀kù sísì ó dé lẹ́ẹ̀tàn kí ni. ṣé ọmọ tó ń sọ. tó bá jẹ́ pé ẹ ní correction gidi fún wọn ni kò ní rí báyìí. ó dáa. kò ní sùúrù ní sùúrù. ẹ jẹ́ lọ wò. dókítà ẹnu rárá ẹ lè tí wò wọ́n sí. kí ni reason. dókítà attend. kí ló sọ pé òun fẹ́ jẹ. fine dókítà máa attend sí wọn. she is fine lẹ́ ń sọ. ẹ̀yin medical practitioner yìí tẹ́ bá sọ pé is fine ẹ máa padà sọ pé sorry o tẹ́ bá sọ pé sorry kankan sorry máa ṣe everybody bí báyìí ni it's okay. Okay àǹtí ẹ̀gbọ́n kí wọ́n ní kó sọ pé òun wà òkè ṣé tòótọ́ ni. ẹ gbà mí o Káyọ̀dé Káyọ̀dé kí ló ṣe mọ́ mi kí ló ṣe mọ́ mi àní kí ló ṣe mọ́ mi àní kí ló ṣe mọ́ mi nǹkan ọ̀jẹ̀ láyà wọ́n ṣe nǹkan wọ́n ní nǹkan ọ̀gbọ́dọ̀ ṣe táyé nǹkan ọ̀gbọ́dọ̀ ṣe táyé ẹ̀gbọ́n mi ọlọ́run. ìdààmú pọ̀ láì lò abiyamọ ayé o abiyamọ ayé o a ò ní fojú sunkún ọmọ mi o a ò ní dààmú lórí ọmọ ìdààmú pọ̀ láì lò. ó yà dúró ń bẹ̀ ibo lọ́wọ́ pọ̀ lọ ó lè lọ ibì kankan ọ̀sáká lórúkọ tó ń pe egun ẹ̀dà yọ̀yọ̀yọ̀ lórúkọ tó ń pe ẹ̀jẹ̀ ọ̀sákòkè sátòdò lórúkọ tó ń pẹ̀ ní àgbẹ̀ òbí kan ṣoṣo wọn ń jẹ lájúlé ọ̀run ìwọ wà á ti ṣetán láti lọ jẹ tán padà sílé ayé pọ̀ lọ jáwé òbí kan tiẹ̀ iṣẹ́ tó fẹ́ jẹ́ nípò tó wà tó rí jẹ́ ọlọ́jẹ́ nípò mi ò tí ì ṣiṣẹ́ tó wá ṣe gan padà mo lọ rọ̀ pọ̀ lọ ó rẹ̀ sí ọmọ
a ò ní dààmú lórí ọmọ ìdààmú pọ̀ láyé o abẹ́ òbí wàhálà pọ̀ láyé o ẹni orí kò yọ lọ mórí bọ́ ẹni Ọlọ́run kò yọ lọ mórí bọ́ ó mà ga ó mà ṣe ó ga ọmọ ayé mà ga má jẹun kó bí láyé mi má jẹun bíbí láyé mi Ọlọ́run mo bẹ̀bẹ̀ o má jẹun kó bí ní tèmi o. nígbà tí mo wá sọ pé kẹ́ ẹ fún mi lómi tẹ́ wàá fún mi lómi kí lè tà gan ẹ fún mi lómi o ẹ fún mi lómi o gbẹgbẹ mi máa fún yín lówó o àrí pẹpẹ wá mo mẹ mo dẹ ẹ mọ. ọmọ èmi níbo ọtí mọ̀ mi. mo mọ. bọ́bá tí àá dá mi máa jẹ́ pé lọ́ọ́ gbọ́kọ̀ mi rí ni kí n pàdé ọlọ́jà àtàsínwín ibo lèmi ẹ ti pàdé. mo mọ ẹ ní lọ́dọ̀jọ́. lọ́ńdọ̀nù a jẹ́ pé lọ́ọ́ tí mo tí ì rí yó. wá àrí pẹpẹ. kí ló ṣẹlẹ̀ èmi lọ fẹ́ pàtó kí ni tó ṣẹlẹ̀ nígbà mi ń bá ka ọdún gbogbo ètò ọ̀ṣẹ́ lọ mo mọ̀ ọ́ rí ni kí lọ́ọ́ lè fẹ́ gan pàtó bó bá ṣe ó kọ́ sọ èmi ọ̀rá yìí gbogbo bálabàlá o. wo ọmọbìnrin kan bẹ nínú ilé rẹ lọ já ewé ọdún fún tó bá ti já fún kò jẹ. ẹ dúró ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ mi kí n lọ já ewé ọdún fún un kò jẹ́ ọ ti yé mi wo pọ̀ ọ́. tàbí pa á. pọ̀ ọ́ wo ìwọ gangan ni pọ̀ ẹ máa rí ọ pọ̀ ọ́ pọ̀ ọ́. kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé ìlà máa ń wáyé kádàrá ni ìlà dáyé bá kádàrá ni ó ṣe yẹ ó ṣe dàgbà sí i. wọ́n lóun lọ ẹ̀sán wo lè lé báyìí láti gbà ẹ́ ẹlẹ́dàá mi ṣàánú mi ó ti sú mi. sọ̀rọ̀ ló jẹ́ ká ní o àti pé bàbá yìí ló dáwọ́ dúró lórí ọ̀rọ̀ wa bí wọ́n ṣe ń lọ ni wọ́n ń bọ̀ tèmi sì mọ̀ pé Olódùmarè ó bá wa fún wọn sí. nígbà wo nìyẹn ìgbà wo ní bí pé jù. ewúrẹ́ ọ̀dán ọ ti dá a báwọn. bàbá ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. mo má pariwo ẹ ṣàánú mi kiri èmi gan kí n ṣàánú orí ara mi ni máa ń dààmú mọ́ ńlá àgùn nítorí ẹni ọmọ bá mo ti wà lẹ́nu kínní ni ẹ máa fi ibi súyàn ká la fẹ́ ṣe. ṣùgbọ́n lónìí ni ìṣòro ayé ẹ̀ dópin. mi bá dúpẹ́ o. èmi arípẹpẹ kóògùn sí ni mo sọ bẹ́ẹ̀ fún yín èmi fọ́nyán mo kẹ́rù bẹ̀ kọ́ èmi pàgbéjẹ kẹ́rù gbogbo lóṣà alábàánẹ́jù mo fẹ̀tù fọ́jú àparò ní amódìdí ọ̀tá ńlá fọ́jú ẹ̀tú. yẹn sọ fún ọ lónìí pé ara rẹ̀ ọ̀ yá. ẹlẹ́dàá mi. orí rẹ̀ ti gbé ọkà láwòrè. ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kan sí. ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. ẹ̀yọ́ torí ibi tí mo rìn dé bí ilẹ̀ pípẹ́ kan sọ wá rí wí ọdún tí ń bẹ lọ́wọ́ mi ọdún àgbà ni ọdún gẹ́gẹ́ àwọn ìyá mi ò jíjí ní fìrí arógbá sọmọbalẹ̀ wọ́n fún wọn ní ewé ọdún yìí mẹ́ta ni gbà lọ́wọ́ bá ọkọ̀ gbà ọ wà bẹ̀rẹ̀ sí ní mú ewé ọdún nígbà tí ewúrẹ́ bá rún. láì ṣe ewúrẹ́ bàbá ewé bíi ti báwo bébí. má jagun sórí tó bá jẹ́ pé ewé ọdún tí bàbá ní ọmọ ajẹ bí ẹran yìí tí ọba ní sí ọlá àǹfààní tí ò ní mú wò sàn wá àwọn náà ní ọmọ àṣàdédé jẹwé. sórí tí ẹ fi lẹ̀ èmi ti mọ̀ pé ò ní dẹ́ tẹ́lẹ̀ náà
igún ìdílé ogun ayé rẹ̀ tí ò fẹ́ lọ bọ̀rọ̀ kò ní jí ó jẹ́ bọ́ọ̀ bá sì jẹ́ ayé ẹ̀rọ tó ta sí ó ti ń jẹ́ kíláàkì nípa ọ̀rọ̀ yóò jẹ́ máa rán jẹ́ kí bá tiẹ̀ gbé gbèsè lé ọ lọ́wọ́ sọ yẹ kí rò rẹ̀ ọ tó kọ́ tí wọlé dáadé obìnrin ẹ̀ lásọ ọ̀wọ̀wọ̀ tí obìnrin ẹ̀ lẹ́wù akórikọ́pá òògùn àparí olúwo agbẹ̀rù olúwo àtàgèdè ibẹ̀ ajagun mọ̀lẹ́tì àwọn àtàṣẹ ìdílé ayé kan náà lẹ́wà ibì kan náà lẹ́gbà wáyé ẹjọ́ dúnmí ṣe lónìí àdáṣe ní humọ ìbọn gbọdọ̀ humọ ènìyàn kọ́ máa tún pẹ̀sẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ kọ́sẹ̀ ẹ ti ń gbèlè ọ̀dà bẹ́ẹ̀ èyò àdúgbò mọ́jọ́ lọlẹ̀ ẹ̀yà wa ẹ̀ńdà pàpà àbí ẹ̀dá wọn ló fi ẹ̀gẹ̀dẹ̀ ọ̀kú lẹ́sẹ̀ fún ọ̀pọ̀ sokoto ọ̀pọ̀ káàkiri ọ̀pọ̀ sokoto ìdọ́gba ló fi ìdẹ́sùn ìdẹ́sà ìbálòpọ̀ pẹ̀lú àdúgbò ìdẹ́ ọ̀rọ̀ àtọ́gbẹ̀ ìmọ̀lúlé. lábẹ́ ọ̀run o káyéfì ń gbénú ayé kí a máa pè yí o eléyìí máa ń sọ lọ́pọ̀. orí ọ̀la èmi ń gbọ́ tiẹ̀ àmọ́ wọn ò farabalẹ̀ kọ́ gbọ́rọ̀ tèmi bí ṣe ń tọ́ ọ́ lá ló ṣe ń sọ̀rọ̀ wò ó bá a bá gúnyán nú èpo ẹ̀pà tá a ṣe bẹ̀ nú èpo ẹ̀gúsí ẹni tí ó yóò yó o ẹni tí ó sì ní yóò ní yó mọ̀ tanra rẹ̀ jẹ mọ̀ dára rẹ̀ láàmú sórí bọ́ ọ bá ṣe gbogbo àájò owó tí ń bẹ nínú àkáǹtì ọ̀dọ̀ rẹ̀ bọ́ ọ bá ṣe gbogbo ẹ̀ ni mo pè é o ò lè torí ẹ̀dọ́ lọ́la àmọ́ iná mọ̀ ń sọ fún sórí tèmi fún ọ ìní kó o lò bọ́ ọ bá e lò ó wo ọ là bí ẹlẹ́wì odò ọ làlàlà ọ lọ́lá ọ lọ́lá bó ti sọ fún ọṣẹ tí ọṣẹ àrìnà kò ní àmẹ́ni tó rìnà kojú àlá ló ti rìnà kórè rẹ kí ló ti mọ̀ nǹkan tó ń pa rẹ ṣé ọmọ ìwé tó mi ní tẹ́mi fún ọ ní olò mọ́ tùpọ̀ lọ tí o túbọ̀ ó ṣoṣo lẹ̀ bó o ṣoṣókè ọkàn máa ṣó ni ọ̀tàn rẹ̀ bó o ṣoṣókè tó pọ̀ ọkàn máa ṣó pa gbogbo èèyàn lọ́ba di jẹ̀lílì ìtẹ́mi fún ọ ní kó lò ọṣẹ àrìnà kò ó rìnà kórè rẹ lójú àlá ìtẹ́mi kàn fẹ́ ni pé ṣáàrí pé ọjẹ̀ṣọ̀ yìí kó o tó lò tó fi jẹ́ pé gbogbo ohun tó o bá rí lójú àlá rẹ lọ́ba tán ó ti tán kò jù bá ń lọ jíṣẹ̀dá rẹ gbánu ọ̀dà kò sí ọ̀nà mi náà ó tún pé ọ̀ ọ̀dà mo pé ọ̀ ẹ sì máa kọ́ yọ ọmọ parẹ́ ẹjọ́ rẹ̀ kọ́ bí ẹ bá ti níwèé àkáǹtì lọ báyìí àánú ọmọ dára tó bá wù wọ́n ní orí àwọn àmúdò nǹkan tí wọ́n sì máa ṣe náà wọ́n gbéwèé ọ̀hún. Ni àìjí oṣù mi ó máa sàmì ìbẹ̀rẹ̀ sunmísẹ̀ àbẹ́ ẹ̀gbọ́ ìbẹ̀rẹ̀ sunmísẹ̀ a sì wá nǹkan ṣe sí i wọ́n sì gbìyànjú lórí rẹ̀. ọ̀rọ̀ yìí ti kún mi lẹ́mìí débi wípé mo ti fẹ́ lọ pokùnso ilé ayé ti sùn. gbẹ́ni sọ́jàre sọ̀rọ̀ kọ́rọ̀. fi sùúrù kún àmì wọnú yóò sì kú òun bẹ́ẹ̀ ibẹ̀ ṣe ní rẹ̀. àwọn sọlá jọ̀wọ́ mo fẹ́ rí ẹ. béèrè wọ̀lú mo ń bọ̀ ẹ ní sùúrù fún mi ẹ dákun mo ń bọ̀ béèrè wọ̀lú ó lọ tọjọ́ mẹ́ta sí òsì. dà jẹ́. sẹ́nu mi rí òní. ayọ̀ ẹnu rí ọrùn ẹnu rí ọrùn. ṣàkó pọ̀ pọ̀. ṣàkó pọ̀. ọ̀rẹ́ mi mo fẹ́ tẹ̀ mọ́ fún kan fún ọ. mo ń bọ̀ ṣé o ti sọ fẹ́ nìkan kan. mi sọ fún yẹn.
sórí àbúrò rẹ ọkọ àbúrò rẹ yẹn àǹtí ẹ òun ló wà nídìí ọ̀rọ̀ rẹ. àǹtí rẹ lọ́rùn. sọ wá mọ tí ó tiẹ̀. kí ni o sì sọ fún mi o sì wíìrì wọ̀lú o sì. ọ̀rẹ́ mi sọ́mu pé kó lọ sọ́jà kó lọ ra àgbọn tó bá ti wá níwájú àǹtí ẹ sọ́mu pé kó là á mọ́lẹ̀ tó bá ti là á mọ́lẹ̀ omi àgbọn wàá fọ́ sí i lójú. ojú bá ń lọ àbí o sì mọ̀ ń bọ̀ nílò bọ́ mú kókì rẹ wá mọ̀ ń bọ̀ ó ti dá a báyìí o ẹni sùúrù o ọ̀rọ̀ ti dójú ẹ̀ báyìí ìwọ́lẹ́gbọ̀n ní sì ń bẹ mọ̀ gbọ́ sẹ́yìn mọ́ tẹ̀sí báyìí ẹ lọ sí ọjà ẹ lọ ra àgbọn tẹ́ ẹ bá ti ra àgbọn ẹ wà wá ẹ̀gbọ́n rẹ̀ ńláwárí bóyá kẹ́ ẹ pè kọ́ wálé yín àbí kẹ́yìn ọlọ́ọ̀bá ń lé tiẹ̀ tẹ́ gbàrà tẹ́ bá ti rí báyìí ọkọ yóò fọ́ àgbọn mọ́lẹ̀ tó bá ti fọ́ àgbọn mọ́lẹ̀ omi rẹ̀ yóò ta sí àǹtí rẹ̀ ńlá tó bẹ́ẹ̀ lè ti ta sí lára yìí ní tó bá ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ń gbọ́ ṣé ẹ ti gbọ́. èmi àti àǹtí ibi tó ń gbé ọ̀nà wọn jì síbi tí mo ń gbé. mọ̀ gbọ́ bó ṣe lónìí bó ṣe lọ́la ẹ sáré pé ẹ ṣe omi gbún ní ìpẹ́ lẹ́nu ọwọ́ gbọ́dọ̀ pẹ́ ní sáà kéèké. ní sùúrù kókó wà tí òye mi ẹ ti ń dàpọ̀ báwo ni ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ṣe ní í ṣe pẹ̀lú. mọ̀ gbọ́ òtẹ́mi sọ fún yín ni ẹ lọ ṣe o pàápàá. ṣé ọ̀la ò pẹ́ jù. wọ́n pẹ́ jù gan ọ̀la ni kẹ́ ẹ tètè ọ̀yá ẹ tètè lọ jára mọ́ ẹ káàró àrìnyè lẹ́rìn o ẹ ṣeun o gbéwò dín lọ́bọ̀ mú kókù rẹ wá mọ̀ ń bọ̀. ló ń ṣẹlẹ̀ o lábẹ́ ọ̀run o káyéfì ń gbénú ayé kí la máa pè é o. ìyá ọkọ mi o. ìyàwó mi tó fáyìn. ìyá ọkọ mi kò dáa. ẹ kàn wá lọ láti gbà yẹn tí ẹ béèrè wa. ṣé lè yín ṣe wọ́n bẹ̀rẹ̀ ni o mọye máìsì máa gùn tó wá bíbá yìí. ìbò at least àti máa dé bíbá àti ní bá yín dé. tẹ́ bá ti pè mí pé ń bọ̀ máa dúró dé yín náà mo ti mì sí yín o. òkè mi ló kìí ra yìí. ní ọkọ mi tẹ́ bá ti gbé pé ń bọ̀ ẹ máa bá wa. èmi nìkan wọ́n dá ṣe wúrẹ́ nílé kò dá mo ti mì sí yín o. ṣé ọ̀la máa ń gbélé ní náà kí ìṣẹ̀lẹ̀ fún máa pa. ní ọkọ mi ó kó ti ń ṣe ń tán. tó lára dà ní máwọ̀ yìí kí ló dé tó jẹ́ ìlera kí ló ṣẹlẹ̀. ìyá ọkọ mi. gbọ́dọ̀ kì í ṣẹ́jú èmi náà ó mo bá ṣe jọ bẹ̀rẹ̀ àwọn méjèèjì lọ́wọ́ ìyá àti bàbá kò sí ìyá kò sí bàbá mọ́ mo ní láti drop out fún wọn ó bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú mi ó ń ṣe dáadáa àtìgbà tó ti fi ọmọ ṣe yìí fún mi yẹn mi ò rojú ẹlẹ́mọ tí bá béèrè kan márùn lọ́wọ́ ẹ̀ tipátipá mo fi rí méjì ló jẹ́ kí mi náà ṣe nǹkan tí mo ṣe fún mi lọ́wọ́ sílẹ̀. ìkànnì ẹ kì í sọmọ ya gidi ṣé nítorí pé mi ní táìmù fún yín kí ni nǹkan tẹ fẹ́ tí mi ṣe fún yín àǹtí bìlẹ̀ ṣàdúró nǹkan tó báyìí fún mi. kí ni nǹkan tí ọkọ mi ṣe fún yín kí wọ́n ṣe àdúró nǹkan tó bẹ́ẹ̀ yẹn àṣègbéyàwó bá àṣègbéyàwó aṣọ́ọ̀tọ̀ ni aṣọ́ọ̀tọ̀ ni báyìí lẹ́ ń ṣe ìkànnì ní ẹ̀yìn burúkú ni ọlọ́run máa gba yín lẹ́jọ́ ìkànnì. kí ni ó ti wá. ọmọkùnrin mi ti padà. ó dìde jáwọ́. káyọ̀dé ọlọ́run ṣeun tí mo ti tètè pé ń tẹ tètè jẹ́ mi wò ń bọ̀. bí ẹ̀mí kí ló tó gbé dání. ẹrù ni o. kí lè lè. àgbo ni kódà gan bí mo ṣe parí ẹ̀ tí gbogbo ètò pélé rẹ̀ ní ń bọ̀ wá ni mo fi pè yín àgbo ni tẹ bá gbọ́ pé kì í bá a tì ṣe rí àgbo yìí ṣe wá tẹ wáyé tí n bá ti gbé àgbo yìí fún yín ibi táyé wà ni ẹ máa lọ tààrà tẹ bá gbọ́ ẹ má yọ̀ tán ẹ má yọ̀ sí ẹ má wo wájú ẹ má wẹ̀yìn ọ̀gẹ́gẹ́ ọ̀nà báyìí lálákè sọ níbi táyé bá wà ní kẹ lọ gbé fún tẹ bá ti wá dé ọ̀dọ̀ ẹ kàn gbó jìgìjìgì kẹ mí jìgìjìgì kẹ ṣe pìrí kẹ sábò fún tó bá ti kan ẹnu rẹ̀ ó dá mi lójú gbogbo tó wà nù ẹ̀jẹ̀ tó wà nù egungun tí ń dà á láàmọ́ tí òjò gbádùn ẹ̀rì yọkàn lajú wà ní ìyọkàn sí pìnkìní torí tágbọ̀n yín bá ti sín báyìí ọjọ́ kú ẹ̀yẹ ni ni àgbo yín ní jẹ́ bẹ̀. Déyẹmí ṣí àgbo yẹn kò mú nínú ẹ̀ wò. ẹ̀rẹ́ ṣé wàá fún yín ní wọ́jẹ́. ṣé mo pé hospital là ń gbé lọ.
ẹ dákun ṣé mi ní nǹkan ṣe ni ṣé. a ní kọ́kọ́ fi sẹ́nu náà a kọ́kọ́ fi sẹ́nu náà. bọ̀dá mi kò sí wàhálà. ẹ mọ̀ wípé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. àtàkẹ́ ìyọ́dún ni tó bá gbọ́ pé ọ̀tara ayẹyẹ gbọ́kúnà ọ̀tara ayẹyẹ gbọ́kúnà àwọn yìí ní jẹ́bẹ̀ ẹ gbàgbọ́ yìí fún ẹ má wá yàbí kan o sọ̀rọ̀ mi yé ní sí. ló tún dé má gbé one condition kí ló ṣẹlẹ̀. ọmọ tún wé kí ojú oró ní sí iléèkè omi kò sí bàtà ní iléèkè odò àgbo yìí ní jẹ́bẹ̀. gbé wa. Wo bùdá èmi aṣètòrí àgbo náà lè ṣe wá pé wà tá a sáré bọ̀ bíi pé nǹkan gidi kan lè fẹ́ gbé fún wa ìdẹ tí ń gbé fún wa ṣé òṣìṣẹ́ ni àníkẹ́ bá mi wọ́n solution sọ̀rọ̀ tayé ẹ má mi wọ́n sọ kọ́kọ́ gbọ́dọ̀ ṣe kejì mi náà ó ti sú mi bí kan ṣe ń ṣe mi náà wà òkè wo bí mo ṣe kó sí gbogbo ẹ̀bí maternity gan ẹ wo mi ìtẹ̀mú nǹkan tí mò ń ṣe mo ti fẹ́ yàn wèrè gan. ẹ wo bọ̀dá mi ẹ jẹ́ ká gbélé náà ká tún dán wò wọ́n ní dán wò ló bí yá ọ̀kẹ́rẹ́ ká tún try ẹ̀ wò ọlọ́run lè gbàbẹ̀ gbàdúrà wa. ẹ má dá òtún ẹ wo ó ti sú mi ọ̀rọ̀ mi wọ́n kàn ṣe sọ̀rọ̀ kejì mi o. eléyìí yọ ọkàn tẹ bá gbọ́ pé ó ti pẹ̀ ọkàn ni lọ́gbọ́ wọ́n ní ọ̀tẹ̀lẹ̀ wọn. báyìí wọ́n máa gbé bọ́sọ́ tó ń dá tó ṣe níbi ìtẹ́ mú ẹ wá lọ pẹ́ ọ̀pẹ́ yìí kọ́ ọ̀pá wájú. ẹ wo ẹ má dá òtí ẹ o àníyàn ni ẹ fi lò ó jẹ gbọ́ lójú ní mọ́tàbí ebú mọ́. kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé ìlà máa ń wáyé kádàrá ni ìlà dáyé bá kádàrá ni ó ṣe yẹ ó ṣe dàgbà sí kádàrá wa ó ṣe dàgbà sí kó má jọra wọn kó má jọra wọn. Àjíbọ́lá kò yẹ kó jásìkò yìí Àjíbọ́lá kò yẹ kó kú báyìí. olórí ẹbí ẹ dúró no like cause I'm not getting it. ṣé kí lè tó jẹ́ pé táì táwọn èèyàn bá fi dídé ẹnu ẹbí ló máa ń kú. ìlú tó jẹ́ pé táì tó bá fi dídé ló máa ń kú tó yẹ kó jẹ́ táì tó rẹ̀ Àjíbọ́lá lọ sí US ní ẹ̀kọ́ kú. bàbá báyé bá ń tọ́jú àgbà bàjẹ́ àìmọ̀ wá wù wọ́n ni. tọrọ ohun tó lè bí mi nú ni pé kọ́mọ̀ kí wọ́n di gbàdàgbọ̀n kó sọ pé òun fẹ́ fìlú yìí lẹ̀ òun ò gbé lágbolé wa mọ́ kẹ́ ẹ wá mọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ jì ó lọ yóò bí mi nú o yóò sì dìjà èmi gan tí n bá ti rí ìyípadà ní kankan ń fìlú yìí lẹ̀ ìní wọnú ìlú mọ́ débi pé ń tẹnu àgbolé wa yìí. bàbá ẹ ti wà ńlẹ̀ gbogbo ọ̀tàlá yìí ti ń tẹ̀lé lójú yín bàbá ẹ ti wá àti tẹ̀tẹ̀ ti bàbá yẹn mi ọ̀bọ̀dọ̀ tó o ìtú mi ọ̀tẹ̀ ìtú mi ọ̀tẹ̀ láti tẹ̀lé o ìtú mi ọ̀tẹ̀ rẹ̀. àjò tó ò ní kú olórí ẹbí ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ lẹ́sìn tọdún ìtúnú o kọ́ mọ́ àjẹ́ pé ńgbà tẹ́yìn gan bá kú kò sẹ́ni kankan tí ó sì yín olórí ẹbí yín ń dàrú bọ́ o. wọ́n ti ẹ̀ ń kú lónìí báyìí èmi ní kọ́kọ́ gbé pè jù wọ́n wọ́n ń kú lónìí báyìí lójú orí wọn èpè ńláńlá èmi ní kọ́kọ́ lẹ̀ mọ́ wọn. ẹ ṣeun ẹ má wulẹ̀ ṣépè ràbàtà gbogbo ohun tí a ní kí n ṣe ni mo ṣe ibi tí ó yẹ kí n wọ̀ mọ́ wọ̀ ẹbọ tí ó yẹ kí n gbé mo gbé kágbo ilé ìwọ́ lè bá àtùbà kó lè bá àtùsẹ́ni sọ wá lè dùn mẹ́mi náà kò wù èmi náà ìbànújẹ́ ńláńlá ni kí májèsí ó tojú òbí ẹ̀ rọrùn. dókítà ẹ dókítà. àyùkọ kí ni gbogbo eléyìí náà ẹlẹ́wẹ̀rẹ̀ àti mọ̀lẹ́bí wèrè wà láàrin wa. ta ló ń pè wèrè láàrin mọ̀lẹ́bí. ṣé o rí pé ìpàdé mọ̀lẹ́bí tẹ̀ ṣe ṣe ọ̀pọ̀ ti ẹ̀ka jẹ wá ṣé ni. tó bá kúrò mi báyìí tuntun bá wà ìgbájú. tá mọ̀lẹ́bí wèrè. ẹ wo ẹ jí ọsàn tó bàbá wa. ẹ jíjà ni bàbá mi ní fìlà pẹ́kí. ṣé àwọn pé ikú ọ̀dọ́ tó ṣẹlẹ̀ lágbolé wa yìí ṣé àwọn pé yìí lè fà. òṣàmọ́ láyé tí ń bẹ lẹ́kùnlélé wa tẹ̀ ń kọ́lé wẹ̀lẹ̀ lórí ṣé àwọn pé òun lè yẹ ká máa bọ̀. kò bá mọ̀ sí síkú àfọ́fọ́ ọ̀dọ́ olóyè ká máa bọ̀. tọ́kẹ́kọ̀ọ́
Like, I'm not getting it. Like, Olurebi, Oshawa to ye ká máa sí táàtì. Lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni. Àmọ́ bọ́mọ ọ̀bá bátàn yóò bá rọ̀ bá ni. Kò sojú mi. Nígbà àgbàrá òjò tí wọ́n rọ́ pẹ́ bò ló jẹ́ àkàǹkàn lé lórí. Láti sọ yìí tó jìta bẹ́ẹ̀ ẹ wá bẹ̀ mí wá tó kù lẹ́nu tó ẹ bá dídé. Kíra máa pè í o, ó sọ lọ́gbọ̀n mi kọ́. Káyé fi ń gbénú ayé òkùnkùn lọ́rọ̀ yìí o. Ta ni ó tọmọ lẹ́sí o lábẹ́ ọ̀run o. Ìṣàánú mi ẹjọ́ káàkó sí mi ò láìkí stéètì tó wá òmìnira mo pọ̀ jẹ́ ẹ̀wẹ̀ ní àti ẹ̀ máa ń jà ọ́ mo tún bu mo nígbà àwọn aláwọ̀ iyọ̀ nọ́mọdọ́mọ Táíwò àti fún mi lésì Táíwò wá sleep ẹ̀ pléṣí bẹ́yẹ ìkókó gbọ́dọ̀ ṣe Táíwò ẹ̀ ṣàánú mi o mi ò fẹ́ gbọ́ we are sorry we tried our best o kò lè wọ́ọ̀kì o placenta kankan náà la gbé wáyé ṣó ti yé bí kò ṣe ṣe bí kò ṣe ṣe bí tabajà kì í ṣe bí kákú o ẹ ṣàánú mi o ìkókó gbọ́dọ̀ ṣe Táíwò. Baby, àbí kò ṣe dókítà ti dájú àánú yìí ò ṣe Táíwò kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o. ṣe sùúrù hospital ló wà ó ní láti máa make noise. Ẹ bá mi sọ fún wọn pé same placenta la gbé wáyé aside from that ọmọ yẹn special child ni kò yẹ kó jẹ́ ìwà rí nǹkan tó rí. Hello. It's okay. Okay. Doctor. Yes, sir. Ẹ jọ̀ọ́ kí ni the next thing? Nǹkan kò gbọ́dọ̀ ṣe Táíwò ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Thank God you are a man and ipe ẹ̀dẹ̀ tẹ̀lé wọn wá síbí. I wouldn't lie to you, sir. She's not responding to treatment. What we discovered was immediately tí mọ́tò yẹn gbà kíní yẹn ti affect nǹkan kan ní inú brain. Ẹ wá ṣe scan. Ìṣòro. Ẹ ṣe scan. Ma ẹ calm down. Òun náà mo ń try láti ṣàlàyé. Ó yẹ ṣe CT scan. A ní kó ní sùúrù. Lọ medical school bọ̀ ẹ ṣe CT scan. Kí ni tó máa ń gbéyàn sí tó máa ń dàbí aeroplane yẹn. Má kọ́ wọn níṣẹ́ wọn. Má kọ́ wọn níṣẹ́ wọn. It's okay. No Sir, problem. ṣé ń gbọ́ mi sir? So, I might need láti invite our specialist láti help her out with one or two things, and after that, tá bá run àwọn test kọ̀ọ̀kan with their expertise. Definitely, I'm a more next step láti take. Doctor. Yes, sir. Doctor. Yes, sir. Lótìtọ́ àti lódodo, Ọlọ́run ló ń dá ẹ̀mí sí. Bọ̀yìn doctor máa ń gbìyànjú. Ẹ jọ̀ọ́, ẹ bá mi sapá yín, ẹ bá mi gbìyànjú lórí Táíwò. Ṣé rí tí Táíwò ò bá gbádùn? You understand. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ojo bá mi ṣe wúwú to the answer. What is that? Bá ṣe máa ń ṣe assignment What is that? Mathematics bá ti level kan tá máa lọ once lẹ́yìn Magdalene mathematics. Ẹ bá mi ṣe ní babaláwo àwọn doctor ló fi máa. Ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí. Wọ́n ní client ní ọ̀tọ̀ lè téèyàn lè test. Ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí. Yes, sir. Sherry, what we'll be needing from your own part is just for you to make some payments because àwọn tá fẹ́ invite wa ó máa cost wa ní 300,000 naira. Ìbá ní máa tọrọ. Ìṣòro. Ìbá ní máa tọrọ. Anything for Táíwò. A máa ń jà lọ́tọ̀ ṣùgbọ́n kì í ṣe bí kákú. Oh, you don't need it. Oh, ní láti tọrọ owó. Èmi á san. Èmi á san. Bàbá mi Americana wá san. Yeah, màá san. Oh, bank app. How much are we talking about? 300,000 naira. Oh, yeah. That 300 Bank we are good. Okay, sir. No problem. As well, I will do that. Ṣẹ́gbọ́. Ẹ Ṣé mo jọ̀ọ́. pé social Ó ṣáà ti wà charge? lálàáfíà. Kó wà lálàáfíà. Ẹ mọ̀ pé social charge. Hello. Hello, baby. Jẹ́ ká lọ yọjú sí. So màá gba àkáǹtì lọ́dọ̀ wọn ní ẹ̀sọ́ ọgbọ́n àbí thank you. Báwo ló ṣe máa wẹ̀ báyìí? Má bọ̀. Báyìí àgbẹ̀sì kàtẹ́ tó lóko. Má bọ̀. Amage, bàbá rẹ̀ ń kó. Mo fẹ́ rí bàbá rẹ̀ sórí bàbá rẹ̀ ọ̀n gbèsè ayé àtàrin ni. Wàláhì lẹ́ni máa gba ọwọ́ mi. Bàbá rẹ̀ jẹ mí lọ́wọ́ bàbá. Olórí burúkú bàbá tá a ní. A ti jẹ mí lọ́wọ́ mo fẹ́ gba ọwọ́ mi lẹ́ni. Olórí burúkú lẹ́yìn náà. Ẹ ṣí èrè ni. À ń bú mi torí pé ọwọ́ àgbà owó. Ṣé kò mọ̀ pé bàbá rẹ̀ ọ̀n gbèsè ni kó?
ṣé ìwọ kò mọ̀ pé bàbá rẹ̀ ń gbẹ̀sẹ̀ ni bàbá rẹ̀ ajẹmí ni owó ajẹmí ni 1,700 wàláhì ni bàbá rẹ̀ ti jẹ mí wàláhì máa gba owó mi lónìí àìjẹ́bẹ̀ máa fi ogún àṣẹ ni máa fi ogún àṣẹ ni bàbá náà kú pẹ́gbà bàbá rẹ̀ lórí ìrì òpé. èlò mo jẹ́ orí àpò 8 àbọ̀ 1,700 àbí kí mo jẹ́ ni àwa ni bàbá lábùkù pọ̀pá rẹ̀ yóò bàbá kú okú. tọ̀ fún gẹ́ni bàbá wàláhì orí rẹ̀ á ti dàrú ìwọ jẹ mí lọ́wọ́ sọ́ọ̀mọ̀ pọ́ngbẹ́sẹ̀ ni o ọ jẹ mí lọ́wọ́ kò fẹ́ sanwó tọ̀ lónìí mo wá gba owó mi àìjẹ́bẹ̀ máa kó ara mi sí ọlọ́run ni dán àrèwá ni ni máa gba owó mi. ẹ̀dán dárèwá rẹ̀ náà gan ọ̀yà ṣe tó bá fẹ́ ṣe. ọ̀rì fún mi wàláhì ọ̀pọ̀ mi ní owó lẹ́nu. máa kó ara mi sí ọlọ́run ni mo máa kó ara mi sí ọlọ́run ni wàláhì ọkọ̀ ara mi sí ọlọ́run ni ẹ̀kọ́ ara mi ni. sọtiri kọ fámìlì yìí lọ́dẹ yìí sọtiri. kí ló dé tó sọ pé o fẹ́ para rẹ. jẹ́rú kí ló dé tó fẹ́ para rẹ. ìwọ dásìkò tí rẹ ti tó. ẹni dásìkò kù rẹ ti tó. tó wọ́n sọ pé o fẹ́ para rẹ sí lọ́rùn. lọ́kẹ́kọ̀ọ́. ìwọ ló máa kú ikú ẹ̀ yẹn. ogún ọdún lónìí àádọ́ta ọdún lónìí gbẹngbẹng tó kéde ní o. sọtiri tí wẹ̀rẹ̀ ti sọ pé ọjọ́ kú rẹ̀ ti sọ. ọjọ́ kú rẹ̀ lọ sọ fún ọ pé yóò pé o. ìwọ lọ fẹ́ kú ní bẹ́ẹ̀ mi ni ṣùgbọ́n torí kó tó lọ sí ọ̀run torí mo rí pé o ti fẹ́ kú ojú rẹ̀ ti kún fún mi ní ọwọ́ tèmi. fẹ́ mi lọ́wọ́ kó tó kú torí wẹ̀rẹ̀ ti sọ̀rọ̀. kí ló ṣẹlẹ̀ bàbá ń gbẹ̀sẹ̀ kí ló ṣẹlẹ̀ má mú ọwọ́ tèmi lọ sọ́run bàbá ọmọ tí fẹ́ kú lẹ́tọ̀ fọ̀kọ́ bàbá rẹ̀ wọ́n lè fọ̀kọ́ bàbá rẹ̀. bàbá ẹ kú kò yí ẹsẹ̀ o ẹ kú fẹ́ mi mo mọ̀ lóore o tọ̀ nítorí lórí burúkú ọlọ́kọ̀ ń sọ táyé lolúdàrẹ́ o kọ́gbọ́n ọmọ gbù olórí burúkú rẹ̀ ò tún dúró ó wá sọmọ mi di bọ́rọ́ gidi kalẹ̀ máa pe táyé ọ̀jẹ́ ẹ bẹ́ẹ̀ rí nǹkan tójú mi rí náà tí táyé lọ ló fojú mi rí. ẹ ti dánwó. tí èsè kéke. mo ṣe rí pẹ̀lẹ́ nígbọn rẹ ọtí ọjọ́ láyọ̀. àṣẹ. ìyá àbèjì ẹyọ ojú ṣe mi ń ta ìyá aṣọ gbólóhùn méjì. dákun nọ́ọ̀sì kò ní kàgbà kó ibi ò ní bọ̀ dákun bá ń dúró tí kí n fi dé mo fẹ́ sáré yọjú sí bàbá mi. ẹ ṣe wọn wo lẹ́ńbẹ̀ hàn. ẹ ṣeun bàbá mo dúpẹ́ o ẹ ṣeun ọ̀rọ̀ tí yín náà ní dojúrú o ẹ̀yin fojú sunkún ọmọ mo dúpẹ́ o ọ̀dọ́kùnrin mi ní èso orí yóò ní dúró o. ìyá àbèjì ẹ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ ìkejì ọmọ ìyá àbèjì ṣe rí adájọ́ mọ̀ sí aṣọ̀rọ̀ mọ̀ yẹ wọ́n ní bírú ẹni bẹ́ẹ̀ bá ṣọ̀nà ẹja wà láwàárí n ò ní tàn yín o n ò sì ní parọ́ fún yín bẹ́ẹ̀ ní fàmí ò ní fọ̀lọ̀lọ̀ fọ̀hún ṣùgbọ́n táwo bá dífá tán táwo kọ̀ táwo ṣòyẹ̀rẹ̀ sífá táwo mérí títí táwo òtúmọ̀ ní ti fáṣọ kò sí tí bàgbà awónú jẹ́ bíi fátí ọ̀bá lé tutù ṣe rí ọmọ tí bọ̀ ń wò yá wa ọ̀nà rẹ̀ ti jẹ́. ẹ dákun ẹ mọ́jú jí ẹ ṣàánú mi. mo jẹ́ parọ́ fún yín bí n bá níná ń jó lórí omi ẹ̀yìn pé n kéérú ẹ̀ wá ọ̀nà rẹ̀ ti jẹ́ tẹ́fẹ́tẹ́fẹ́ ó ti wà ní agbede méjì ọ̀run ayé ó ti wà níbi tí wọ́n ti ń fewé èrò kò pọ́n mọ́. ẹ wo gbogbo tó bá mọ̀ ní lágbàá ni ẹ mọ̀ ṣe fún mi ẹ ràn mí ní ọjọ́ kù ká yóò mọ̀ gbọ́dọ̀ kù nǹkan kan mo gbọ́dọ̀ ṣe tèmi mọ̀ yé mi ẹni mọ̀ jẹ́ ká yóò kù. ọ̀dà ìyá àbèjì ṣé ó gbódòdó ọ̀rọ̀ níta bá fi ọ́ bàjẹ́ wọn ló ní bá a ti ṣe é ṣe rí etí kan bẹ́ẹ̀ ni wípé wọn mọ̀ bẹ́ẹ̀ lè ṣàbí ògùn bẹ́ẹ̀ bá lè ṣàbí ògùn yóò sì ràn yín lọ́wọ́. kí ló wá yẹ kẹ́ ẹ ní kí n ṣe tí wàá tún ní ó ṣòro fún mi láti ṣe ṣé bí kọ́mọ mi ti gbádùn ni kó ti padà bọ̀ sípò. ìgbà mi sùn bọ̀rọ̀ gidi kò ní.
Elédùmarè ó dá padà. Àṣẹ. Yóò sì máa jẹ́ pé ayé. Àṣẹ o. Kò ní bá wọn jẹ́ pé ìtọ́. Àṣẹ àṣẹ àṣẹ. Àmọ́ bá ti á dé. Sẹ́rí àkàrà kìsì lọ kájú ẹ̀kọ́ gbòógì ẹ̀jẹ̀ àfihàn ṣanyangan ká ìdá yangan la. Bí n bá ti pè é Elédùmarè bá yọ jẹ́jẹ́ táyé. Yóò jẹ́ táyé o. Tí mo mọ̀ pé yọ jẹ́. N ó mú ọ̀dọ̀ n ó máa ṣètọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó. Bẹ́ẹ̀ ni n ò gbọ́dọ̀ tán yín kì í ṣe tá a lè máa ṣọ́ ń bẹ̀ tó rẹ̀ àwọn ṣègùn òyìnbó wọn ò fẹ́ràn àwọn ṣègùn ìbílẹ̀ o. Ìdínú wọ́n tọ́jú ẹ̀ àwọn àṣejẹ kan ń bẹ tó ṣe pé jọ́kẹta ìlọ gbọ́dọ̀ máa jẹ́ àmọ́ kò tọ́ wa kò tí ì lè jẹ́ èmi ò máa jẹ́ wọ́n máa tọ̀ sí la. Ẹ wo ọdún 11 ìní yóò fi jẹ́ bẹ́ẹ̀. Bàbá tí a dẹ́yìn ọdún 11 kì í lóku ẹ wo yóò gbó bí olúgbóngbó ti gbó yóò gbó bí olúgbóngbó ti gbó yóò gbó bí àwọn àgbàkan tí wọ́n sọ mọ́ márùn tó jẹ́ tó kù déédéé òkè ni. Ẹ ní sùúrù ẹ̀yìn ọdún 21 tán bá a bá fọdún 21 lọ́jọ́ orí rẹ̀ kí ló kù ọmọ ti darúgbó gbogbo tínú rẹ̀ yóò ti pọ̀ fún yín ọmọ yín lọmọ yìí. yóò sì máa jọmọ fún yín kò wé ní náà bẹ́ẹ̀ àmọ́ tó sórí bí mo ṣe rí o ti rí ọ bí mo ti lọ́ọ́ kàn ọ́ ní ẹ ti di bí lè bá ṣe kádàrá nǹkan lẹ̀ dàgbà kò sí tí mo fẹ́ ṣe sí ni béèyàn kan bá ní òun lè dára kan irọ́ ló ń tọ̀ òun pa àwọn eléyìí wọ́n kàn máa kó ṣọ́ọ̀kì fún ni o wọ́n máa fún ṣọ́ọ̀kì ni o. Bàtà wa já báyìí ọ̀rọ̀ dì kalẹ̀. Ẹ wo bólú bá ti fẹ̀yìn rìn bọ́ kàn dáwọ́dì kó nàwó palẹ̀ náwó mọ́. Bẹ́ẹ̀ ni kọ́ wá má bàa rí bẹ́ẹ̀ ìrìnmi tètè fún yín lójú ọ̀nà àátọ̀. Ngbẹ̀ sì rí lọ́nà tó jírèrè òun ẹ̀ sì fokùn fà kẹ́ ẹ máa mú bọ̀. Bẹ́ẹ̀ wọ́n á fà á wọ́kàn là á fi fọmọ fọkọ mẹ́wẹ̀ẹ́wá ìṣe gbà mọ́. Ẹ ti dín ẹ ti bá wọn jẹun. Ṣé ẹ sálẹ̀ fẹ́ fi ṣayé àbí? Bẹ́ẹ̀ ni n yóò fi ṣàyà. Ṣé yóò sá gbádùn? Kádàrá ni ó ṣe yẹ ó ṣe dọ́gbọ́n sí i. Kádàrá wa ó ṣe dọ́gbọ́n sí i. Kó má jọra wọ́ kó má jọra wọ́. Sọ pé pọ̀ ọ̀rẹ́ mi jọ wá mo fẹ́ rí ẹ mo fẹ́ bẹ̀ sọ̀rọ̀ kẹ́ sọ pé pọ̀. Sọ gbádùn ọ̀gbẹ́ni mọ̀ súnmọ́ mi o sọ gbádùn sá. Sọ̀rọ̀ kò fà èmi gan beautiful. Àgbákò èèyàn ó tún fi ké. Jọ ọ̀rẹ́ mi ṣáà lè jọ máa jọ sọ̀rẹ́. Ọlọ́run ní jẹ́ nǹkan ẹyọ kan lọ́mọ attract mi tí mo fi padà kẹsẹ̀ pé mi náà gbádùn tààràtàrà wà àmọ́ tí bàá bá ẹni tó rí ẹ̀ ti dàrú sọ̀rẹ̀ ṣé irú rẹ̀ wá ní mọ̀ bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi ìbẹ̀rẹ̀ rẹ tí mo fi padà ọ sọ pé pọ̀ wèrè alágbàkò ọlọ́mọ kúkú yasode wèrè orin tọ́mọ ọlọ́mọ ṣe tó tó fayọ̀ má fù sí ẹnu wèrè láti ń gbọ́n tró ọlọ́mọ yasode wèrè. Ṣé o ti fẹ́ bàbá mi ṣọ̀rẹ́ ni ọ̀rẹ́ mi? Sọ pé pọ̀ ó yá ọmọ ọlọ́dún yẹra wò ẹ̀yà rẹ̀ wò ọmọ ọlọ́dún yẹra wò sọ pé pọ̀ ọmọ ọlọ́dún yẹra wò sọ pé pọ̀ kọ́ wéré kó. Ọmọ lọ́wọ́. Ọgbẹ́ni kó wéré. Sọ pé pọ̀. Mo sọ mi di bábà òbí ọ̀sán mo sọ mi di bábà ọ̀sán gangan. Àwọn àyàn dáfídì gẹ́rígẹ́rí pé wọ́n máa ń mú ìgbú bá bí ń sọ fún wọn káàkiri wọ́n sì Dubai Michael Jackson ló dùn pàṣẹ ọlọ́lọ́mọ iye sampo tó ti dà sí wọn wọn ló mọ́ tónítóní ìwọ wèrè nínú ọjọ́ ọ̀run wèrè èrè oníhàn tó fresh èrè oníhàn òun rẹ̀ sì ju attachment tí ọmọ jẹun rẹ ìjọ àfẹ́ gé ọmọ bọ́nà àgbà àti kọ́kọ́ fi sí ṣọ́ọ̀ṣì àti wàá pé. Bẹ́ẹ̀ni kẹ́ dáadáa o kó fà kó dàbí títa àwọn Ronaldo. ọ̀sán àdìgbé sí ṣọ́ọ̀ṣì Ronaldo fi ń gẹrun ọ́fìkì ni wọ́n sọ̀rọ̀ sí ọkàn sọmídì mo níbi tí mò ń lọ o sí gbogbo tó ń ṣe ìfẹ́ wo leléyìí o orin tí képa kí sùn. O ṣe ọkọ mi. nígbà tí mo ronú ìfẹ́ ní Lagos Island lẹ́yìn tó bá break news burúkú fún mi. ìfẹ́ wo leléyìí o ìfẹ́ òjò. irun rẹ̀ mọ̀ dáa irun rẹ̀ jọ ọrùn ọ̀bọ̀n. ó fà irun wájú tọkọ yìí ó jọ ọrùn abẹ́ mi ó jọ ọrùn abẹ́. tẹ́lẹ̀ tán. sọ fẹ́ wo ọrùn abẹ́ mi ó máa kọ ilé. I love you. gbogbo ìwé kiss nígbà tí láńrẹ́ alẹ́ ìwúlẹ̀ ṣe bá ń kiss microphone.
ó kìsì bí ìgbà tí láàrin alẹ́ ìwúlẹ̀ sí bá ń kìsì Mike ìrọ̀ láàrin àwọn ó pè ọ lórí fídíò kan àwọn ó tún daṣọ borí gbẹ̀ǹ tó sùn. èèyàn ló jẹ sùn ẹ̀wà tọ́mọ̀ ló ń jẹ àjẹsùn. ṣoge tó sá. báyọ̀ ṣe ráyè jẹ́wọ́ gbọ̀rọ̀ báyọ̀ ayé ṣòro. ayé lolúwarẹ̀ o ilé làwa o èrùgàlẹ̀ kó dìde èrùgàlẹ̀ kó dìde èrùgàlẹ̀ kó dìde èrùgàlẹ̀ kó dìde èrùgàlẹ̀ kó dìde. òòṣà bàbá mi ajíjẹyọ ajíjoyin òòṣà bàbá mi tí ì jẹ nǹkan tó léegun àfọyín àfàdùn àti iyọ̀ rèé o mo wá fún ọ. gbọ́. kẹrẹjẹgbẹ́ àwọn ọ̀run gbọ́. ìjòkú wọ̀rọ̀wọ̀rọ̀ àwọn lẹ̀ẹ́lẹ̀. máa wọ́ àwọn òjòlá. ó dífá fún nìní. èyí tí ó jẹ gbá obì tán. nìní ò ní lè jẹ gbá obì tán. èrùgàlẹ̀ kó dìde èrùgàlẹ̀ kó dìde táyé lolú ọyẹ dìde máa jẹ́ pé ayé òun má bá wọn jẹ́ pé tọ̀run. ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ làgbàrá rí kodò lọ́nà táyé lolú kó dìde ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ làgbàrá rí kodò lọ́nà ẹ̀rí ṣẹ̀ṣẹ̀ làgbàrá rí kodò lọ́nà táyé lolú kó dìde ọyẹ àwàṣẹ́yìn tirẹ̀ àwàṣẹ́yìn ní tirẹ̀ àwàṣẹ́yìn ní tirẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o ìyá mi ẹ ṣé mo dúpẹ́. ìrìn àjò láyé jẹ́ kádàrá wa òun jọra wọn ewé òdèdè rọ ewé gbọ́jọ́ lórí. mo ti lálàá o ti lálàá o kú oríire ta ló wá rí lójú àlá rẹ o. mo rí kòjọ wèrè kòjọ kan wọn kọ́kọ́ tiẹ̀ mú mi lọ́rẹ̀ gbóòyà ó ní bá ń parí kékeré gẹ̀rí òun mo ti bá a ṣe tán nígbà mo ti bá a ṣe tán ọkàn tó wùwà wèrè lọ́ba yà lọ yìí rí. ọ ṣàdán lójú pé bọ́ ọ bá rí i lójú ayé ọ̀dà mà dáadáa. tí n bá rójú rẹ̀ mo lè dá mọ́ tí mo bá gẹ̀rí ẹ̀wà mi tó fọ́ níbẹ̀ nígbà mo jí irun rẹ̀ tí mo kó mo bá rí irun lẹ́gbẹ̀ẹ́ mi. ọba fárí ọba bárun rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣé orí irun gangan láàfin ṣáájé ẹ̀hún gan lajé rẹ̀ ó kú oríire wo ọ̀rọ̀ rẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ti gbà kí mo wí no data failure lọ̀rọ̀ rẹ̀ sọ wá rí tọ́wọ́ à ń bẹ̀ ni pé wọ́n ní awó dífá tán awó kọ awó Asunyere sífà awó mìírí títí awó òtúmọ̀ ní tí fàṣọ kò sí tí bàgbàlagbà awó nú jẹ́ bí ifá tí ò lé tutù àmọ́ fàájì ẹ̀ lé tutù ètùtù kan tó ní náà ni pé kọ́ ṣàwárí ọmọ bẹ́ẹ̀ hàn sọ̀rọ̀ mi ti yọ sì tọ́jú irun o wọ́n jẹ́ ọ̀dànù ṣàwárí ẹ̀ o bọ́ ọ̀ bá rí ó léwu o ò fojú gan ní ẹ̀ báyìí sọmọ pé wọ́n ní adájọ́ mọ̀ sí aṣọ̀rọ̀ mọ yẹ̀bírú ẹni bẹ́ẹ̀ bá ṣọnù ọyẹ ká wà ìgbà tí mo fún ọ ní tí mo fún ọ mo ní tọ́ ọ bá fi sígbèrí rẹ tọ́ ọ bá iṣùn ọ làálàá rárá àánú rẹ o ti rí inú o má jẹ́ ọbọ o gíráàpù kọ́pì rẹ ni o má jẹ́ wálé ọbọ̀ ọ̀dá sí o sọ̀rọ̀ mi yọ. látòjú ọ̀run lójú ayé ẹyin kí ló ń dẹ́rù bà mí bó mo ti fẹ́ lo kéde ẹni tí mo rí tẹ́lẹ̀ ó dìgbà tí n bá rí kí n tó dojú ẹ̀ mọ̀. ó dàbí ìpayé ń ṣe ọ ṣé wọn ò máa fíláàṣì orí ẹ mo ní kó o wá yẹn rí bó o bá gbárí ọ tara rẹ jẹ gbogbo tó ní àǹfààní tó ní kò ju ọjọ́ 23 lọ bó o bá rí títí ọjọ́ 23 wo ayé rí ọ̀tá tí ò ní látúnṣe. ọ̀ ń tara rẹ jẹ òpònú mọ kọ́ba nǹkan kí ni máa ṣe àmọ́ ṣe yìí ná bọ́ọ̀ bá wá jẹ́ mọ̀lẹ́bí mi ni ṣé wọ́n ṣerú iṣẹ́ bá ń fún ọ ni. ẹni ó kété ní ẹni ó bò lójú pàkútì ọmọ yìí o ẹni ó bá wà nínú òkìtì ọ̀gán lóbìnrin bá bò òun ni ó mọ̀ pé iṣẹ́ ń bẹ fún òun tó rẹ̀ òkété. mo fẹ́ wá sí báyìí. a máa dúró ní
adépẹpẹ àmọ́ rí wèrè gbére wọ̀lú. ọ̀dà àárí sọrí gbogbo ohun tí èèyàn bá ti wà tó bá ti jẹ́ wípé ní kì í gba tèèyàn mọ́ tiẹ̀ ogun ni mo ti sọ fún ọ mo lọ́lọ́dùmarè ní tó fẹ́ fọmọbìnrin yìí ṣe ni ipò kan ni ó wà tẹ́lẹ̀ kólódùmarè tó gbé wá sípò wèrè láti wá jíṣẹ́ ó ti parí iṣẹ́ tó fẹ́ dẹ́nu. àmọ́ kò wá yọ ọjà síkò yìí. fúdi wo. mo ṣẹ̀ṣẹ̀ gba àwọn àlejò kan tí mo sì fẹ́ ṣèwádìí lọ́wọ́ rẹ̀ ni. ó fẹ́ mọ bólódùmarè pin ni ó nira wọ òkè tí sàràmọ́ndà mọ́ gbàgbé ọba dániwáyé lọ́ba ṣe yóò wù ní tó fẹ́ ṣe ló ti ṣeun. iṣẹ́ tó wá jẹ́ fún wa nítorí pé ajé awo funfun lọ́mọbìnrin fi yà sí tòsí ọ̀dọ̀ wa láti ṣèwòsàn fáwọn èèyàn ó sì ti jẹ́ sí ọ̀hún tánu ó ti padànù kò sí ní tá a ṣe o. àmọ́ àrípẹpẹ kó oògùn sí kí wọ́n là á ṣe báyìí. tá a ṣe ọ̀nà wo láàmú gbé gbà. mẹ́bọ̀ olóògùn tó ń sàtẹ́lẹ̀ fáwọn àlejò ẹ̀. ńbẹ ńlẹ̀. ogun bàbá kálukú ní kọ́ lọ rè mójútó kó mọ̀ ìṣèwòsàn padà olódùmarè ó sì máa gbà fún wa. kábíyèsí olódùmarè. títóbi rẹ ni ọba àríìrú àlá alágbẹ̀dẹ ọ̀run ọba tó tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ságbéjì ọba mi àlàfófó gbòò ó ti ṣe tó wùnú olówá ó lọ mójútó ogun bàbá rẹ̀. ọ̀rọ̀ yẹn ti ń dàbí bákan lójú mi ṣé èmi sáà máa wá wẹ̀rẹ̀ kiri ọdún. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tọ́mọ ènìyàn ní ẹ̀bẹ̀ o afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá ti wá ń fẹ́ gbígbóná. èyí ni mo gbé ọgbẹ́ nìkan adífá fún Táíwò òun èbó ayẹyẹ Táíwò ayẹyẹ èbó ayẹyẹ Ìdòwú tó jọmọ lẹ́yìn wọn ohun gbogbo ní yẹdùn Ifá Ọ̀rúnmìlà jẹ́ ká yóò yẹ wájọ̀ tá lọ o àṣẹ 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 bàbá o sì máa rìn. ẹ̀wọ̀ yẹn kò yé mi ìmọ̀ rìn o mo ti wá yẹn rí o. ò rí rí o. wo àwárí lóbi wà nǹkan ọbẹ̀ o torí pé igi ọ̀la rẹ nu ó sọ fún ọ nígbà tó o ti pè mí tó o lóun lórí lójú àlá ọ̀ wá rí ẹ mà ti ń lọ bí ọjọ́ mọ́kàndínlógún báyìí ẹ sì ń bẹ lókè pẹ́ mo ti tún bi àwọn ìyá mi Ọ̀pàkẹ́ Àlàkẹ́ wọ́n ní bẹ lókè pẹ́. iye èlò ni wọ́n fẹ́ gbà àwọn tó mọ̀ pé ń bẹ lórí òkè tó bá wà. kí la wà á dé. wọ́n bá wà. sáwà pé ọmọ flying drone torí rẹ ni ń bẹ lókè pẹ́. ẹ wo èmi ọmọdé fẹ́ fi wà o wọ́n ti ṣe pé àwọn ìyá náà ni wọ́n gbowó ẹ jẹ́ kó bá fi wà ìṣúwàṣẹ àdàkùntà ẹ bá ń fi fótó ẹ̀ ránṣẹ́ sí wọn. kí ni ṣe ọba ẹ ọ fẹ́ lè pè é fi ránṣẹ́ sáwọn yahoo sọjà wọn máa bọ pósìtì ẹ kó o lè rí o gbọ́dọ̀ fojú ara rẹ rí náà rò pé wọn ló dà mọ ibi wọn lórí lójú àlá. ẹ wo ṣé sì dán lójú kó o rí. ayé ti lajú ju gbogbo tẹ́yìn sọ ń lọ tí boyfriend rí bá fóbìnrin lówó pé wá mi wálé tí ò bá ti lè lọ tó bá ti fẹjọ́ sùn má sì yóò post ẹ̀ irun rẹ̀ ni mò ń kó káàkiri ẹ gbà mí. irun rẹ̀ rè. irun rẹ̀ rè. kí ni wà ń ṣe abáfọ̀ rẹ̀ lọ ní ti àjọ rìn ní yóò dáàgì ẹ̀ tí èèbọ̀ sálù kí a mọ̀ ni. irun rẹ̀ ni àbí. tí kò mọ̀dà bá torí ẹ̀ bá ń wọ ẹ̀ bonnet wọ́n wà rí o. ọ̀dà kò sí wàhálà ń bọ̀ ọ̀yà wọ bọ́ hà yìí nítorí àjẹpẹ́ yóò tún un bọ̀ obi àlejò mi ni omi rẹ nù àlejò mi ni òun ni mò ń wá ta ló ń wá èmi mo bẹ oyún rẹ bẹ mo ní ta ló ń wá òun ni mò ń wá. oníṣẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ ìlú tìlú sálángà aláwọ̀. sọ òun ilé ìrìn àyà fali yìí. ìgbọ́ ìjọba máa ń fẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ fún ara rẹ balẹ̀ wá jàre. àjẹ àyà fali àyàfà bọ́jẹ̀ fi kò ti ṣe as very as possible lẹ́lẹ̀ má rí ní. kí ni sọ́ọ̀sì ọmọ tí mo tọ́jú tí a fi wọ́n sọ wọ́n ti gbé tẹ̀lé wá tẹ̀lé ajé mi ni tí n bá ti rí tó gbẹ ọ̀ṣun yẹn mà. kọ́ ọ̀bá mi ọmọ nù rẹ èmi yóò dẹ̀ fọ́ọ̀sì gé tó ní gbọ́ tẹ̀wọ́n irú àwọn irun Davido orí ìta ọ̀nì. wo má jẹ́ gbénu sí ọ. ẹ jẹ́ ti tẹ̀ nǹkan sí lórí. má jẹ́ fún ọ láti ẹ̀sìn ìgbésẹ̀. ẹ sáré di printing press ẹ ti tẹ̀ nǹkan sí lórí. má jẹ́ tí ọ lójú o má jẹ́ tí ọ lójú o ẹ sì fẹ́ sí o. kẹgbọn yín tó kú inú bàbá mi wọ́n fún mi láwọn àṣìjẹ pẹpẹpẹ wọ́n fún wọn lẹsẹ. wọ́n ti lọ́wọ́ ayé òní ká mi mọ́ o. ìwọ bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ìwọ bẹ́ẹ̀ ni. apẹ̀rù jẹgẹdẹ àwọn olúgbó apẹ̀rù jẹgẹdẹ wọ̀ bọ́ọ̀nù ọ̀nà mọ́ tẹ̀lé akíníkà ọmọ ní kẹ́lẹ́ orúkọ agbọ́bọ̀ tẹ̀gbọ̀ ọ̀gbọ̀nà tó mi tùrú lórúkọ apẹ̀fọ́ ọ̀dàdà sí i. sáwọn ọmọ oníṣẹ́ adágúndé ẹ má gbẹ̀gà sí kẹfẹ́ ọ̀lọ́pàá o. mo gbé kókò dé bọ́dún. ó wá sọ̀rọ̀ ẹ̀dẹ́gbọ́. ẹ̀yin tó rẹ̀ gbé kí mo sì ọ́ jẹ́rẹ́ mọ́ dẹ́ra fún yín ni. mo ti jẹ́rẹ́ ti pẹ́. ọ̀rẹ́ ti fọ́lọ̀ ní ẹ̀ka wọ́ọ̀mù mi lásán ìwé mi tí mo ti jẹ́rẹ́ ti pẹ́. ìwọ jẹ́rẹ́ àbọ̀ ọ̀rẹ́ kò ti wá jóná. ọ̀tọ̀ ọlọ́ọ̀tì bàtà lábà sọ̀rọ̀ àti kẹ̀kẹ́ agẹ́gẹ́gẹ́ èrò fúlẹ̀ tí wọ́n gbẹ̀gbẹ̀ ẹ̀mí mọ́ lásọ̀rọ̀ màsì níyàn kó ara rẹ̀ padà òde asọ́ni òde asọ́ni ọ̀pọ̀ lọ́pọ̀lọ́ tí ọ̀rọ̀ kọ́ ní jẹ́ ìgbà àwọn olówó wọ́n wà bá mi lọ́fọ̀ jùlọ nínú ni ọjà ọ̀pọ̀ bá ti tán tàbátì àdá èmi àbí lọ́ọ̀bí wà bàbá lábẹ́ ọ̀run o káyéfì ń gbénú ayé kí la máa pè yí o eléyìí máa ń sọ lọ́gbọ́n kan. torí ọ̀la òṣìṣẹ́ ṣẹ́gun ṣoṣo olùdílé kó orí ṣoṣo
ó di dandan kó o fojú kẹjà ó di tòṣàláyà ó di dandan kó o ríjà Ṣàngó Olúkòso àjàrà rẹ iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rì èmi pọ̀ léyìn tán ọ̀fẹ́ máa fi gé mi jẹ wọ́n kọ́ ọ ní dídá ọwọ́ wọ́n kọ́ ọ ní títẹ̀ ẹsẹ̀ èmi jẹ́ kó ọmọ olúbùkì tọkọjáwó wọ́n jẹ́ kó ọmọ ọ̀sẹ̀ bíkì tọkọ wàgbò wọ́n jẹ́ kó ọmọ ajígbé àpò ọ̀gùn kọ́rùn tó gbọmọ lọ wáyé ìwọ wá lọ́kọ̀nà tí ń rìn lẹ́sù pé mo níyàwó tí mo fẹ́ fẹ́ tó ṣe pé kì í ṣe pé mo yàn fúnra mi Elédùmarè ló yàn fún mi ọ̀wá ń bá mi fà ọ̀ ń bá mi lọ ó ti gbàgbé pé gbogbo bó ṣe ń jẹ́ bí ṣe ń dún fún ọ kò sẹ́yìn mi èmi ò ṣe lásán torí mò ń ṣe torí pé ọjọ́ mọ ọba kan mi ni bó ìbá ṣe bí mi ìní ṣerú ẹ̀ fún ọ wá ṣerú ẹ̀ tán èmi náà lọ fẹ́ mọ́ kíkà bọ̀ lójú wò ó àfin ni mi ń ṣe ní àgbá lójú òòṣà ni mi ń ṣe ní àtìláyà ó ti dánú bí mi wọ́n jẹ́ kọ́ ọmọ pé ẹni tó bí ọmọ ó lè lu ọmọ pa Olúkòso àyàrá aná iná lójú iná lẹ́nu àkàtà yẹ́rìyẹ́rì àgbáwo ni mí èyí sì jẹ́ ọmọ bí mo ṣe jẹ́ òkú àwúrẹ́ ní ìṣẹ̀wọ̀ àdánùtẹ̀lú òkú àkùtàn ní ìṣẹ̀wọ̀ àgbọ̀n mọ́lẹ̀fọ̀ adífá fún ìyàkan tó jẹ mí léjìgbò mẹ́kọ̀ọ́ oyè ifá lọ́nà gbogbo tẹ̀sí wọn lọ́nà ilé olúfẹ̀ ni wọ́n ní tó bá ti pé bí ìṣe tèmi ni ọjọ́ abẹ́yà ni yá kú ọjọ́ abẹ́rẹ́ ni màá rọ ọjọ́ àkàrà gbùdùgbẹ́ bá fojú pẹ́kọ́ láàrin ìjà ariwo yè ní kẹfẹ́nu torí ọlọ́ ibikíbi tó bá wà ariwo yè Olúkòso bá ń bínú yìí bá ń bàjá. Tí kò gbọdọ̀ pa mo ti dọ́mọ àrùtárọ̀ gbọdọ̀ sí kí ló dé gbórí odó kápẹ̀tì odó gbórí ọ̀lọ́ kápẹ̀tì ọ̀lọ́. má jẹun kó bí láyé mi má jẹun bíbí láyé mi. Táyé lolú mi ìkejì mi wo bó ṣe fine. So good to see you, uncle. Ẹ kú tọ́jú ìkejì mi. Ọlọ́run á máa tọ́jú ẹ wo skin ẹ bó ṣe ń skin bí skin ẹ ṣe ń glow. Ẹ má bínú ṣe mass communication ẹ ṣe ni. Sorry, no. I'm a medical practitioner. But I know you are talking about my dress. Ẹ jọ orí wọn. Wọ́n jọ àwọn tó máa ń kárí sí náà ní ojúwe punch lónìí nílùú Àsàbà. Yes, sir. Kenny. Ó sọ̀rọ̀ jù ẹ kújọ́ mẹ́ta jàre ẹ kú tọ́jú èjì rẹ̀ káàná fọ́ rárá wa lọ́wọ́ papọ̀ mọ́mì ẹ kú àmójúbà àmọ́ inú ẹ̀ gbọ́dọ̀ dùn. kò sáwọn Táíwò ń ta mọ́ o. Kẹ́hìndé. kí ló dé tó ṣe pé ọ̀rọ̀ ẹ lé ayé ẹ̀ báyìí bíi word and opposite ni bíi táyà mọ́tò tó bá lọ wájú báyìí á tún padà sẹ́yìn ràn ẹ̀ lẹ́nu tiẹ̀ wípé Táíwò ti fáìn o tún wá lè sọ ní ahọ́n ẹ̀ ò yọ síta mọ́ ẹnu ẹ̀ báyìí kó lóun má jẹ́ kẹ́nu kó bá ẹ̀ kẹ́nu má pa ẹ́ Ọlọ́run ṣe tó ṣe pé ọmọ ìyá ẹ̀ ló ń sọ yẹn fún tó bá jára táwọn á ti hàn ẹ́ ní nǹkan. ṣé blọọgì ti gbé nǹkan kan bẹ́ẹ̀ ni sà. Hello wọ́n mi bá ẹ wí fáwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ kí ló dé. Kẹ́hìndé àsìkò ọ̀rọ̀ wa tó sọ báyìí orí mi bí ìkà orí mi bí èèyàn burúkú orí mi bí ẹni pé mi gan kọ́ ni mo bí ẹ. In fact ó dé level kan ó ń sọ̀rọ̀ surrogacy oníṣẹ́ fún mi ló dẹ̀ gbà jáde torí tara ẹ̀ ni. ọgbọ́n ifá gbogbo tó wí pátá ń lọ gbọ́ má fi re pé bí má fi gbé péré má fi òlòlò fọ wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kànrán ló sì ààrẹ ọpọ́n ìtọ́ ọ̀run ilẹ̀ ọgbọ́ àgbáládẹ̀ orí òtórí kéèké ìbàrìgún ọ̀pẹ̀lọ̀gá lóko òrí ń bàrẹ̀ àwọn ìjà òtò orúkọ ló tó ń fa ọgbọ́n ifá wọ́n fòdì ọ̀run tá a jẹ́ bọ́ bá ṣe rí báyìí ní kó wí ire. ifá orí mi rẹ òtún àríra ahara babaláwo lédìbámúlé àlágbálé o ẹwà ló bùkún àlápàyìnrín nítorí àtàyìnrín ṣe wọ́n lé mi nílé owó mọ sẹlẹbùrú lẹ̀kẹ̀ adébáfúnra ọ̀sàsà tí náà rí ìdájà fóṣùpá tọ́ba wọ́n yọ ọmọ ẹ̀dá yọ ọ̀kan ṣoṣo òṣùpá ó ti máa lè ojúra wọ̀ arábìnrin oyún tí ń bẹ nù rẹ ìbejì ni.
ìwò náà wọ́n ti ń dà mí láàmú jù gbogbo gbígbà téèyàn jíjà káàdì. Orí Táyé ọmọ ọmọ ìyá pé o. Olódùmarè ṣe o. Táyé ló yẹrí Kẹ́hìndé amọ̀ lọ́yàn. Bàbá amọ̀ lásán bíi ti bó o. Orí Táyé òun lòṣùpá, orí Kẹ́hìndé òun dàbí ìràwọ̀. Òṣùpá. Kò sí bí ẹgbẹ̀je ìràwọ̀ bó ṣe lè mọ́lẹ̀ tó ṣùpá. Orí Táyé tó rí òun ni ajé lọ́yẹ̀rí tiẹ̀ tó pé ọyìn ajé ọyẹ̀rí gbogbo. Béèyàn wulẹ̀ kó bínú Táyé tó kí wọ́n máa ṣe bí sí tó ire ni ó sì tún máa dà. Orí bí Kẹ́hìndé tí ọ̀bá rí Táyé gan kò ní lè dá nǹkan kan sí. Béèyàn bá Kẹ́hìndé rìn láìsí Táyé ń bẹ̀ yóò ṣòro fún ààrẹ gan. Bàbá ẹ dákun kò mọ̀ sí fátó burú tó yìí tá a dá tí ò lè tutù. Ẹ ti bá wọ́n nǹkan ṣe sí táwọn méjèèjì ó fi jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí wọ́n rí bákan náà. Orí bí ẹ ṣe yàn náà. Táyé ló yan rí Kẹ́hìndé ló yan amọ̀. Bàbá ṣọ́kùnrin wa ni wọ́n ní àbúbí. Má tú sí Olódùmarè wò. Ohun tí mo mọ̀ tí Fájọ́ dá mi lójú ni pé Táyé lajé Kẹ́hìndé. Táyé ni eré ajé Kẹ́hìndé. Bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ kúrò lábí òrùlé kan náà. Sọwárí o ìkìlọ̀ ní fọ́ ìtọ́ ọgbọ́n tí Fáwì ò gbọ́dọ̀ sọ fẹ́ dà kan ó sì gbọ́dọ̀ fi hùwà sí àwọn méjèèjì. Obìnrin inú àgbà o nítorí bá rí ò sì gbọ́dọ̀ déta. Wíwo báyìí ìlẹ́nu awówó. Àmàwò mọ́rò rèé o. Táyé ni eré ajé Kẹ́hìndé. Mọ́mì, kí ló dé? Kí ló tẹ́ kíp àdúrú nǹkan báyìí? Ẹ bá ti sọ fún mi, mẹ́mi. Mi ò ní lè sọ fún ẹ, ọkọ mi. Mọ́mì ẹ bá ti dákẹ́. Ó ṣerú kan báyìí náà máa ń dákẹ́. Káyọ̀dé, ṣé o ti gbàgbé tó ń pè ní àmàwò márò? Kì í ṣe gbogbo ohun tó bá ń mì lódò òkun àgbà, òun ló máa ń ti ẹnu àgbàlagbà jáde. Ẹ̀yin náà mọ̀ pé ọmọ tí mo gbé sọ́dọ̀ ìpapá lágí ní ọ̀rẹ́. Ẹ̀yin náà mọ̀ pé lọ́kọ mi aláìgbọràn ni ó stubborn ego ti ní. Ṣé bí nítorí kí tí ẹ lè dá kó o lè rájé jẹun kiri ajé lè bá ẹ gbé torí pé mo nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àná òun ló jẹ́ ní kó pọ́n òun méjèèjì pọ̀tọ́ kó máa gbé lẹ́ẹ̀dẹ́ kiri ajé lè jókòó lẹ́ẹ̀dẹ́ yín méjèèjì ẹ fi fọwọ́ ara yín báyìí ẹ fi tiri ajé dànù ìwọ torí owú ọmọ ìyá ẹ ò lè accommodate ọmọ ìyá ẹ láàrin ìṣẹ́jú kan. Mọ́mì ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run kí lẹ lérò kó mo lè ṣe ètò ṣé mo kọ́ condition tó wà ní ṣe ó ti lóyún oyún wà nú ẹ o nǹkan dẹ̀ ti dàrú fọ́ta mi. Ọlọ́run ò kúkú pẹ́ nìkankan lẹ́kún bí wọ́n ti ṣe lóyún fún Káyọ̀dé bẹ́ẹ̀ ni Táíwò náà ti lóyún fọ́kọ ẹ̀. Ṣẹ̀rí àgbàdo tọ́lọ́run yàn fún mi tẹ́ni kí n máa yan ni bóyá kí mi máa dà sínú àgbàdo àńjọ kan máa dá padà dá sínú náà. Ẹ kó kí gbogbo ẹ lè tapa ò fún ẹ ní sùúrù o onígi ajé ó rí pé wèrè ni ẹ mo máa make sure wípé ìwà Jésíbélì tó wà nínú ẹ ìwà olórí burúkú ṣọwọ́ pé mi wọ́n fi Sọ́ọ̀lù Pọ́ọ̀lù sílẹ̀. àlọ́ yẹ kí n bímọ mi ibi tán ti róyún ẹ̀yìn tí ó bá jẹ́ pé bèjì nìyí ó yẹ kí n béèrè lọ́wọ́ wọn tó dáyé ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ ìwọ ni Samson mi ní ìdè àìlà báyìí. má gbàgbé pé wọ́n fúnra rẹ̀. èmi K Káyọ̀dé Èjìrẹ́ ìwọ mọ̀ pé àjẹ́ tó bá máa pọmọ jẹ wọn kì í rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ iṣẹ́ téèyàn ò bá ní jẹ́ èèyàn kì í kọ̀ọ̀kan má bàa fura ṣé mo wí pé nǹkan tí mi ò bá lè ṣe níbi tí mo dàgbà dé yìí mo ti gbọ́ náà ni màá sọ. So mo ń play along ni so o mọ̀ pé mo ń play along pẹ̀lú ẹ̀ láti ẹjọ́ yìí èmi ń play along ni ṣé o mọ̀ ni sọ fún mi ọjọ́ wo ìgbà wo àkókò wo ni mo fẹ́ sùn nínú ilé tí mi ò ní wọ yàrá ẹ̀ kí wọ́n á bọ́ sókòtò tó wà díẹ̀ ìjọba bí mo ṣe ń ṣe fún wọn ni mo ń ṣe fún wọn. How am I supposed to know that? O mọ̀ náà nígbà tí mi ń ṣe igi
ìfẹ́ wo ni mo ní sí i sí ìfẹ́ kankan tí mo ní sí i mo kàn try láti fẹ́ gbọ́ nǹkan tí mọ́mí yìí sọ ni and I don't want to lose you. ìyẹn ni pé diplomacy ló ń lò ó fi ṣe wèrè èèyàn ló máa ń jiyàn. wèrè èèyàn ló máa ń jiyàn òpònú tí ò bá mọ ibi tó fẹ́ da nǹkan sí ló máa ń bọ́ dẹ̀ hágíù bíi tiẹ̀ kí ni tèmi láti máa bá mọ́mí hágíù ó mọ̀ pé tí mo bá fi gbogbo ẹ̀ máa yarí pẹ̀lú mọ́mí pé mi ò ṣe ibi tá a bọ́rọ̀ wá dé kò ní lójútùú. It's true. Now ọ̀rọ̀ ẹ tí wàá ń súnmọ́ bí kí a fẹ́ ṣe fún báyìí. a máa pa mi ọmọ tèmi ti fẹ́ poison tipẹ́tipẹ́ mo kàn ń wò ni because mi mọ̀ bí ó ti fall in love pẹ̀lú ẹ̀mí fẹ́ break àtẹ̀ ni èmi kaná fi dídà tèmi ni ó ti máa kúkú májèlé ní ìráyè tó mo ti ráyè rí burúkú. àní poison. Yeah. Ní a máa ṣe fún. So that ikú ẹ̀ ò ní traces. Yeah. Tabanika poison ẹ̀ wọ́n máa trace ẹ̀ wọ́n dẹ̀ máa mọ ibi tó ti wá. At the end of the day tó bá fagbòrò ló wá fagbò mọ́tò ló máa pa. A jẹ́ accidental death. Ó tọ́ ni o tabanika poison tó bá pẹ́ ọ̀lọ́lọ́ lo poison o lè ro kó wo kó sọ pé ó fẹ́ wo tẹ̀sẹ̀ kó ti gbàgbé kó pa ẹ́ nìyẹn. No ìyẹn ò tẹ́ possible. Ṣé o mọ̀ pé ibi tó ń gbé sí ibi tó ń ti pò nǹkan tó ń dà sí gbogbo àwọn cups yẹn kò sí bó ṣe lè fọ́ kúrò ó ṣe máa gẹ̀ tẹ́. Torí lè ṣẹlẹ̀. Má bínú ṣé mo pé má tiẹ̀ bínú pé mo wúwà tí ó dá sí i má bínú pé mo burú mọ́ ẹ láti jọ ẹ mi mọ̀ pé pèmí lè ṣe ṣọ́ka mi. Kọ́hìndé baby calm down calm down èèyàn burúkú rèé ẹni tó yẹ kó lọ sẹ́wọ̀n lélẹ̀ ọ̀nkú ayé yẹn á dá o igi àkànṣe lójókè Káyọ̀dé lórúkọ ẹ wá bó ṣe máa ṣẹ́ oyún àbí kó bí ọmọ yín fún yín. Excuse me please come of it. Why would you say that? Lè yọgò is good ibi tá a jọ wà yí a jọ máa yọgò ní tẹ bá yọgò gbèrú láyọ wig. Kéde ìwọ olórí burúkú máa ní ẹ Kéde kí ni mo ṣe fún ẹ. Má bínú calm down. Kí ló ṣe mí Kéde kí ló ṣe mí Kéde ọ̀dọ́lẹ̀ dalẹ̀ ìkànnì ẹ onítẹ̀lẹ́ lẹ́nu wíjà pàdìpọ̀ tiẹ̀ ní owó tó pẹ́ ẹ̀jẹ̀ ló wáyé òun ì máa ta mọ́tò wèrè tá a gbé wá yẹn. Taiwo, I'm sorry, my bad. Ó tún ní kó lọ sẹ́yún. Mọ́mí, ó tún ní kó lọ sẹ́yún. Táyé lolú èjì rẹ̀. Ẹ tó jọ bí ọmọ agbórí igi rétérété. Máma bara jẹ́, máma bọkàn jẹ́. Màjẹ́ àgbà pé bẹ́lẹ́dùmarè má ṣe kọ́nù. Àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run. Tí Káyọ̀dé àti ìkejì ẹ ò bá ṣe ń tí wọ́n ṣe. Ó ṣeé ṣe kí ìwọ náà má padà bọ̀ sípò. Èmi máa ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi nì. Rádaràda. Mọ́mí, nǹkan ti bàjẹ́ gan. Èmi gan mọ̀ pé mẹ́wàá ń ṣe ẹ́ Káyọ̀dé. Mo mọ̀ pé 100 ń ṣe ẹ́. Ó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Ṣé orí gúgúrú tó lódùmarè dà sí ẹ lágbádá nìyẹn kó yá máa yán. Ẹ wo ẹ wá solution sọ̀rọ̀ wa. Kẹ́ bá wò báyìí ẹ kàn bá ń jọ kan pé mo ti. Wọ́n ná mọ́ mi o. Tó o bá nà tí ẹ máa ta, máa fojú ẹ̀ ọmọ bọ́. Ó ti bá a débi pé máa fi igi tó ju igi lọ máa fi tọ́ báyìí. Torí mi fúnra mi gan, mi kì í nà, mi ì fọmọ báyọ̀ ṣeré. Ó ti ya ẹ̀. Tó bá tún gbá mi. Hello. Tó bá tún gbá mi. Hello, mo tún gbá ẹ sí. Hello. Lọ́kọ̀ ti ya ẹ̀. The only solution tí mo mọ̀, òun ni ká dọ́dọ̀ bàbá ní kí. Kìlà bá ń wáyé kádàrá ni, kìlà dáyé bá kádàrá ni. Kò ṣe yẹ o, kò ṣe dọ́gbọ́n sí i. Kádàrá wa ò ṣe dọ́gbọ́n sí i. Kò má jọra wọn, kò má jọra wọn. Àṣìbí lọ́rọ̀ ìyóbójú. Kádẹ́jú sílẹ̀ kálẹ̀ mímú. Ire ajé o. Wájú ọ̀pọ̀ ọgbọ́n, ẹ̀yọ́ ọ̀pọ̀ ọgbọ́n, obìnrin lọ́tún, ọlọ́kàn lósìn, ààrẹ ọ̀pọ̀ ètè ọ̀run, ilẹ̀, òré, ìbàrẹ̀ o. Ifá náà rèé o. Ire. Òtún alọ́tún ògùn dá lósì. Òtún àrírá. Bí bàbá ṣe pè lọ́jọ́ sí náà nù. Bí ó ṣe dá fún òun náà nù.
obìnrin olóyún kan báyìí mo dábàá fún un lọ́dún kan. bẹ́ẹ̀ ni èmi ni bàbá èmi náà ni bàbá ti ń dá mi mọ̀ Olódùmarè ó ṣe o. o tẹ́ ẹ kóyún ìbejì ní bẹ́ẹ̀nù mi ṣé rí bẹ́ẹ̀ ṣe pé yóò rí lọ́jọ́ sí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní rí inú jẹ́ wọ́n wípé kí n tún padà wádọ̀ yìí mo ṣe lè ṣe. Ifá ló wí bẹ́ẹ̀ kìí ṣe yín ọ̀ká Ifá orí Ifá àwọn ọmọ òun wà ń gọ́. ẹ wo wọ́n ń bẹ o. wọ́n ti dàgbà wọ́n ti dóbi àbọ́kùnrin. obì méjì ni ẹ àmọ́ yọnu ń bẹ gan-an tí ì ṣe kéke. ẹ wo Kẹ́hìndé ti ń bínú Táyé o Táyé sì ti fárígá bẹ́ẹ̀ ni ìdààmú sì ti bá Kẹ́hìndé tọkọtọkọ ṣé ń wàá yájúlẹ̀ títí ọmọ kan fi wá bàjẹ́ lójú ń pè ń padà wọ́dọ̀ yìí bóyá lè bá rí nǹkan ṣe sí i. àwọn ọmọ náà bí a ṣe yẹ pé wọn látòdì ọ̀run náà orí ahárahàrá babaláwo lédífá fúnlé alápàlẹ ẹwà ló bùkún. ojú àrèrè ni iná ló tún wá yìí orí wọ́n lé mi nílé owó. wọ́n lé mi nílé owó. mo sálẹ̀ burú lẹ̀kẹ̀. mo sálẹ̀ burú lẹ̀kẹ̀. adúbá fúnra wọ̀ ṣàṣà. àdúrà fúnra wọ̀ ṣàṣà. ńlọrọ̀ dájà fóṣùpá. ńlọrọ̀ dájà fóṣùpá. bàbá wọ́ yọ. bàbá wọ́ yọ. yóò mọ̀ dayọ̀. yóò mọ̀ dayọ̀. ọ̀kan ṣoṣo òṣùpá. ọ̀kan ṣoṣo òṣùpá. ó ti mọ́lẹ̀ ó ju gbàrà wọ̀ lọ. ó ti mọ́lẹ̀ ó ju gbàrà wọ̀ lọ. àwọn ọmọ náà àti Táyé àti Kẹ́hìndé táwọn ọmọ náà lè ṣe Táyé wọ́n fi lè tùbàtùṣẹ́ ní kí Táyé ọmọ jìnnà sí Kẹ́hìndé kí Kẹ́hìndé náà ọmọ jìnnà sí Táyé ọ̀nà àbáyọ bẹ̀rù. Kẹ́hìndé Kẹ́hìndé Olódùmarè. Kádẹ́jú sílẹ̀ kálẹ̀ mímú ire ajé o. Ìrìn àjò láyé jẹ́ kádàrá wa òun jọra wọn. Ewé ò déédéé rọ, ewé gbọ́njọ́ lórí ewé rọ ni. Màrìwò ọ̀pẹ ò bá ti dojú ọmọ àsìkò ló sọ wọ́n dìgbàgbó. Kádàrá kó wá ṣàgbà ẹ̀dá ẹ̀ráyé ẹ̀ráyé o. Kádàrá wọn ò papọ̀ ṣẹ̀ráyé ṣẹ̀ráyé o. Ìlà bá ń wáyé kádàrá ni kìlà dáyé bá kádàrá ni. Ó ṣe yẹ o kò ṣe dọ́gbọ́n sí i. Kádàrá wa ò ṣe dọ́gbọ́n sí i. Kò má jọra wọ́n kò má jọra wọn àṣìbí lọ́rọ̀ ìyóbójú kádẹ́jú sílẹ̀ kálẹ̀ rí mú ire ajé o. àṣìbí láyé tàǹgbé Ọlọ́run ló lè tọmọlẹ̀ sí o. àìbáwọn délé àárọ̀ la fi mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ lágbẹ̀dẹ. ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n olùmọ̀ràn ni yóò ṣòro olùmọ̀ràn o. ọ̀rọ̀ ìrújú káyéfì níṣẹ́ ráyé bó ṣe dá o. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tọ́mọ ènìyàn ní ẹ̀bẹ̀ o. afẹ́fẹ́ ò fẹ́ gbígbóná tó bá ti wá ń fẹ́ gbígbóná rẹ̀ fúnra wọn ti ra afẹ́fẹ́ níṣẹ́ ni kàyéfì o láyé àṣírí o lọ́rọ̀ yóò kàyéfì o. kìlà bá ń wáyé kádàrá ni kìlà dáyé bá kádàrá ni. kò ṣe yẹ o kò ṣe dọ́gbọ́n sí i. kádàrá wa ò ṣe dọ́gbọ́n sí i. kò má jọra wọn kò má jọra wọn àṣírí lọ́rọ̀ ìyókùjú.
kádẹ́jú sílẹ̀ ká lè rí mú ire ajé o. ayélujọ́ ẹ̀yin èèyàn ẹ fura ayé ṣòro ẹ̀yin èèyàn ẹ fura ọmọ méjì tàbí lọ́jọ́ kan lóòótọ́ kádàrá ò papọ̀ ìfẹ́ tó yẹ kó ń bẹ láàrin wọn ohun kan kó má lè yà wọ́n ṣe ń ráyé ṣe wo bí ọ̀rọ̀ báyọ̀ ṣe ń ráyé ṣe wo bí ọ̀rọ̀ báyọ̀. ayé ṣòro ènìyàn nìkan ó ayé lùgbà ó ènìyàn nìkan ó ènìyàn nìkan ó ìlà bá ń wáyé kádàrá